nǹkan tí gbogbo àwọn bloggers ti gbé lóríṣiríṣi. Ẹ wá gbọ́n tí bàbá àbẹ̀ta wá sọ. Ẹlẹ́skìsì wo ni bàbá àbẹ̀ta sọ ńgbà tán náà bí ìyẹn àwọn tán bí o. Wọ́n ló ní ẹ̀gbọ́n mi dánú bí òun. Ní ìgbọ́rọ̀ ẹ̀rí láyé mi. Ẹ̀gbọ́n mi dánú bí ẹ. Ẹ̀gbọ́n mi dánú bí ẹ ló fi wá lọ kọ̀kọ́ kúkọ́ ń pa tèmi. Ní kí lẹ̀gbọ́n mi tó lé ẹ̀gbọ́n mi ṣe tó lẹ́gbọ́n mi dánú bí òun. Ẹ̀gbọ́n mi mẹ́sẹ̀jì ẹ̀ pé òun gangan ló pẹ̀ ẹ̀gbọ́n mi ipe sí tó bá lọ bẹ tó bá tiẹ̀ lọ bẹ ẹni tó bímọ fún ẹ tó bá lọ bá àwọn fámílì ẹ bẹ̀bẹ̀ that's problem ẹ̀yin àti ẹ̀yin lẹ́mọ ogun tó wà láàrin èwo ni tàbúrò ti tòun àtọmọ ẹ̀ tó ní kó dáríjì wá and this is somebody tó Ọláwálé mama type pé accept my request mo yìí ń sọ̀rọ̀ mo ní kí n parí nǹkan tọ́nà please you should stay with somebody in spirit nǹkan tí mo wá sọ mo wá create awareness ni please if you don't feel my pain jọ àwọn nǹkan bẹ́ẹ̀ kọ́ ni mo fẹ́ rí right now. Did you see me accept anyone's request? Àwọn moderators ló máa ṣe torí pé gbogbo wọn rí pé mo yìí ń sọ̀rọ̀ now tá bá ṣe kíní táwọn èèyàn bá wọlé sódà kò ní sí ẹjọ́ ń bẹ̀ ni everybody máa wọlé láti ṣe kíní then ẹjọ́ ẹ̀yin tẹ́ bá wọlé please don't threaten anyone you know I don't do that I don't threaten anyone ẹ má dẹ̀ ṣépè fẹ́yàn kankan please that's one thing I don't do ẹ lè rí mi ibi tán ti ń ṣépè mi ò ní dúró síbẹ̀ I do not like it ẹ má dẹ̀ threaten èèyàn kankan please ká sọ̀rọ̀ logically so ó wá ní ẹ̀gbọ́n mi torí pé ẹ̀gbọ́n mi kàn sọ pé this is why táwọn ṣe ní pé ó lọ bẹ̀yàn yìí náà ó máàjì kíní yẹn papọ̀ ìgbà yẹn mo fi wá sọ̀rọ̀ pé tí bá láwọn ọmọ mi ò ní fẹ́ Naija tó bá lọ fẹ́ Naija ṣé kó wá dọjọ́ iwájú íńtánẹ́ẹ̀tì ò lè gbàgbé ṣé kọ́ ní ìyá ọmọ yẹn ó mà lẹ́ni tó gba ọkọ̀ skul dọ́tà ẹ̀ tó fògùn gbọ́kọ̀ skul dọ́tà ẹ̀ tó tún jí ní góòlù tó jí ń bàtà tó jí ń gbogbo ẹ̀ ìgbà yẹn lẹ́fírí mi tí ń wá jáde o tí mo fi ní èmi tí mo fi ní àdàbí tí mo bá mọ̀ yóò ń dorí tó bá yẹ pé mi ni mo dà lé ẹ̀rù tó bá yẹ pé skul mọ̀dà ẹ̀ tó bá yẹ pé mi ni skul mọ̀dà ẹ̀ tí mò ń bá wọn parí ìjà kí n má rí ìyọnu Ọlọ́run bọ̀ tó bá yẹ pé mi kì í ṣe skul mọ̀dà ẹ̀ mi ò jí góòlù ẹ̀ mi ò dálé mi ìmọ̀ nǹkan kan pa wọn mi ìbí ọmọ mi fún ọ̀sẹ̀ mú mi dé ọkọ ò tí délù yìí tí mo ti délù yìí mo ti dé pálí ìlú yìí láti early 90s ẹgbà ní ẹ̀rà ń kalẹ̀ pé ìyá Oǹdó ò ní rí ìyọnu Ọlọ́run láti ìran kìíní ẹ̀ títí dé ìran kẹrin torí pé ó ò lè wá ba orúkọ mi jẹ́ ó ń ṣe èpè fún ọ̀tá àwọn ọmọ mi ó ń ṣe fọ́dún mẹ́rin ẹnìkan kan ò dẹ̀ lè sọ fún ẹ pé stop then when opportunity comes o tún lọ ya fọ́tò nínú court ìwọ bàbá àwọn ọmọ ọlọ́mọ ẹ ló yà á ní kò mátà pọ́mọ ẹ ló yà ìyá Oǹdó ó tún post ẹ níbi tọkàn ẹ balẹ̀ dé sórí TikTok page subhanallah ṣe rí kí n má sọ̀rọ̀ wallahi tàlà kí n má sọ̀rọ̀ ìyà máa jẹ yín kú ni ìyà ó máa jẹ gbogbo yín kú pátá gbogbo ẹ̀yin tẹ́ bá ṣàbòsí mi torí pé eléyìí ti pọ̀jù fẹ́yàn kan ṣoṣo àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ parapọ̀ àtẹ̀yin tán fún ní peanuts tẹ́ ẹ rántí nǹkan dáadáa téèyàn ti ṣe fún yín ohun yín ò ní dùn mọ́ létí ọmọ aráyé orin yín kò sí ẹni tí ò gbọ́mọ wallahi ta'ala Ọlọ́run àwọlá ojú ẹni àdàbí ni mò ń lò fẹ́yìn yẹn ẹ mọ́ra yín ìwọ tí mo bá ṣe dáadáa fún ó jẹ́ pé omi ó játa mi èmi náà ò ní mi ìwà sọ pé kíní kan yẹ pé mi ìdárúkọ tẹ́ ẹ wá mọ́ ọmọ lọ dìtẹ̀ mi tí àjà àta wallahi ẹ ní rí ìyọnu Ọlọ́run ẹ máa lé báyìí ẹ ní bá tó bá kù díẹ̀ kọ́wọ́ yín tó yóò máa jábọ́ lọ́wọ́ ni kí ló dé tó gún pọ̀ tó yìí ẹ wá lọ ń dìtẹ̀ ẹni tí ò ṣẹ̀yìn ọ̀gá so ló bá nínú ń bí òun ẹni tó lóun pé press conference ẹ wo ẹni tó lóun nífẹ̀ẹ́ mi òun fẹ́ mi Ọlọ́run ló ní kí ìyá ẹ sọ àtòró ló bẹ́ ṣe ẹ wá gbọ́n tó kọ nípa mi ìyá ń parọ́ ó ń jalè ẹ tún wá wo ohun tí bàbá àwọn ọmọ tó lọ kọ ó nítorí inú bí òun ni kó wọn lóun ti delete ẹ létà nǹkan tó ti wà ó ní sir you are indeed an honourable man a man of great character ìyẹn ni tó pe press conference nísìnyí tẹ́ni tó pe press conference tí wàá sọ fún yín pé òun ò gbọ́ nǹkan tó ní mo sọ ńkọ́ níbo lẹ fi gbogbo yín wá fẹ́ fojú sí ẹ̀rí pẹ́ ti ṣẹ̀sọ́ Ọlọ́run gan lórí ọ̀rọ̀ mi
ẹni yìí gan lòun ò tiẹ̀ wo fídíò àwọn ẹni báyìí ló wá bá òun alábòónú orchestra bá alábòónú lọ́kàn sọ pé ẹni báyìí ń pè yín ní kíní kan ń pè yín ní kíní kan ó dàbẹ̀ rò pé èmi ò ó dàbẹ̀ mọ̀ pé mi kàwé orí mi pé sista Oyèníkẹ́ ló ga kọ́lọ́mù ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń pa irọ́ mọ́ ayádẹ̀gbà bí òótọ́ wà láìtàláì smọ́bìlà ṣe rí torí ẹ̀gbà mi tó bá ní kéèyàn má sọ̀rọ̀ gbogbo nǹkan kọ́ ni sùúrù ń tún ṣe o gbogbo nǹkan dẹ̀kọ́ ni pé tó bá sọ̀rọ̀ máa bàjẹ́ ló máa dàrú o torí téèyàn ò bá sọ̀rọ̀ ń gbà mí ayé àsọ̀rọ̀ dòótọ́ mọ́yàn lọ́wọ́ ó ti ń ṣe látọdún 4 tí mi sọ̀rọ̀ nígbà tó wá tún ní mo jí góòlù tí mo wò pé mi tí bàbá ọmọ tún wá lọ bẹ̀ẹ́ bóyá kó má bàa táṣìírí tó wá máa jẹ papọ̀ tó gbé sórí TikTok kíá ni mo bẹ́ síta ni mo sọ̀rọ̀ torí pé tí n bá láwọn ọmọ mi ò ní fẹ́ Naija tán bá lọ fẹ́ Naija ńkọ́ ṣé mo pé ọ̀rọ̀ tó yẹ kéèyàn sọ nígbà tó yẹ kéèyàn sọ téèyàn ò bá sọ ńgbà yẹn kó wá fẹ́ máa sọ bóyá 10 years down àwọn kan máa ní kíni irọ́ ló wá ń pa ń sìn jàre báwo náà ṣe máa parúrọ́ tó bàǹtàbàǹtà tó yẹn mọ́ọ̀yàn nígbà yẹn tí ò ní fò jáde sọ̀rọ̀ òun lè fi rí mi tí mo fi sọ̀rọ̀ so ọ̀rọ̀ tí mo wá sọ torí nínú ọ̀rọ̀ mo sọ síta pé àwọn ọmọ bàbá àbẹ́ta wọn wá pààrọ̀ ọmọ mi mo rò pé bàbá àbẹ́ta ò fẹ́ káwọn èèyàn mọ̀ kò fẹ́ kí àwọn èèyàn mọ̀ àwọn àgbàlagbà méjì tó ní kán wá bẹ̀ mí níjọ́ yẹn báyìí ní kóòtù láti Ìsẹ́yìn làwọn yẹn ń gbé kò fẹ́ káwọn ẹbí ẹ̀ tọ́jọ́ wa ń bíbá ìkọ́ ọmọ tó ráwọn yẹn ti máa wà táwọn ọmọ yẹn wù ẹ rí i pé fake life ó ní sir you are indeed an honourable man a man of great character knowledge and wisdom may Allah continue to bestow his grace mercy and blessings upon you your family and endeavours thank you for your bravery in the actions you have taken and for shedding light on the history and the pattern of behaviours of the said woman subhanallah ẹni tó ń sọ pé inú ìdùn honourable man kíní kan mànù yìí o pé tó ti wá shed light lórí pattern and behaviour of the said woman yìí o ọkọ Yóǹdó ló ń sọ̀rọ̀ yìí o mi ò tí ì wá dárúkọ àwọn ọmọ tiẹ̀ o ex ẹ̀ ojoojúmọ́ ló ń ṣépè fáwọn ọmọ rẹ̀ láì kìí ṣe àwọn ọmọ mi o kẹ́ ẹ lè máa wo àwọn ayé báwọn èèyàn ṣe rí o bravery man tó ní pé ṣe kíní bravery man ò gbọ́n tó ló sọ kò gbọ́ lẹ́nu mi o etí tó gbà lọ ò gbà bọ̀ mọ́ o etí tó gbà lọ kò gbà bọ̀ mọ́ o ṣé rí o mo fi máa ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tẹ̀kọ̀ máa kọ́mẹ̀ǹtì kiri ṣé rí bí kọ́mẹ̀ǹtì lọ́lọ́run iye ayé ẹlòmíì ti gbọ̀dà nítorí pé ẹni tí ò bá hùwà kan tẹ́ ń ṣépè fún tẹ́ ń pè lórúkọ tíyà àti bàbá ò sọ tẹ́ ń ṣe wàláì ìbínú Ọlọ́run lẹ́ ń rà sínú ayé yín ẹ jẹ́ a máa ka ọ̀rọ̀ bàbá àbẹ̀tà lọ ó ní it is quite a shame to see people like her misguided and hypocritical especially someone like her well educated living in abroad with over 30 years of experience in Western society subhanallah ó ní especially irú èmi misguided ṣe rójú mi ló ṣe ó máa wá sọ àwọn èèyàn tí mo ti misguide àwọn ìwà burúkú yẹn tí mo wù yẹn ó máa ṣàlàyé ẹ̀mí ni mo ń darí mi kúkúrú èmi ò ní fi nǹkan bò ibójú gbangba kínní ló wà torí ẹ̀yin wèrè òpònú tó yẹ kẹ́ ẹ bẹ́ ni yìí sóòótọ́ ọ̀rọ̀ ẹ̀ bá sọ ẹ ló ní pẹ́pẹ́sẹ́ ó lẹ́gbọ́n mi dánú bí òun ẹ̀gbọ́n mi dánú bí ẹ ló ṣe bọ́ sórí social media ló ṣe kọ nǹkan tí ò jọmọ́ ẹnìyẹn ló ṣe kọ́ mọ́ okay it's all right. Ignorance is not an excuse in a court of law. Only it is quite a shame to see people like her misguided and hypocritical, especially someone like her, well-educated living in abroad with over 30 years of experience in Western society. As you rightly said, Code of Ethics strongly emphasized here in both government and private sector. It's about time someone put this woman in her place, as many people rightly pointed. Subhanallah. Only necessarily mean they are worthy. Okay, I think bikini is only okay. It's about time someone put this woman in her place, as many people rightly pointed out. She's such an Arab. Emma Gbo, Emma wo Ilara, Emma wo Abosi.
ẹ máa wo torí pé mo jáde wá dárúkọ pé x ẹ̀ kọ́ àwọn ọmọ ẹ̀ mẹ́fà wá parọ́ mọ́ mi. You want to be pretending to people pé o láwọn ọmọ ẹ̀ they are this angel tó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ ẹ̀ ò kì í ṣe angel ní gbogbo àwọn ọmọdé lọ́dọ̀ tèmi o. Àwọn ọmọ ẹ̀ hùwà burúkú o ò fẹ́ káyé gbọ́ mi ò dẹ̀ torí ẹ̀ dárúkọ ẹ máa gbọ́ ẹ rí bẹ́ẹ̀ o wàláì wàá sọ gbogbo ohun tó ní mo ṣe yóò máa sọ àkókò tí láwọn èèyàn lẹ́yìn o ti ní kánìṣó ńlẹ̀. It's about time someone put this woman in her place, as many people rightly pointed out. She's such an arrogant person, delusional, full of deceit, characters, and unhinged behavior. Bàbá àbẹ́ta ni mo full of deceit. Èèyàn tí n bá ti wá purọ́ fún tó o ti rí mi tí mo ṣe full of deceit bóyá àsìkò gbà yẹn ni àlejòónú ẹ̀rẹ̀ Yondo bóyá ó ti gbé wọ̀ bóyá Yondo lórò pé òun kọ̀ọ̀kan pa torí gbogbo tó ń kọ ìwà láì kò sínú káràkítà mi àwọn ẹni tó mọ̀ mí kò sí arrogant ṣá is not in my character Yondo lórò pé òun kọ̀ọ̀kan pa but béṣù ó bá ṣe èèyàn bí ó ṣe máa ń ṣe èèyàn náà rí tí lára bá ń bá èèyàn jà bẹ́ẹ̀ bí ó ti ti èèyàn wọgbó náà nìyẹn torí pé ẹni yóò ṣe kó rẹ̀yìn lẹ́ṣẹ̀ ni ó wá lè gbẹnu ẹ dákẹ́ ó wá bọ́ ọbẹ̀ òwò náà wá tó fẹ́ fi kún rò pé yes ó fẹ́ ṣọmọ kan nígbà tó tiẹ̀ ti lè máa sọ́pọ́ọ̀tì ẹni tó léèyàn kan tí ìyá àti bàbá sọ ní dùnú téèyàn kan wá lóhun àfà tó wà lórí mọ́ńbọ̀rì tó ń ṣépè fonítọ̀hún tó pè ní kòrò tó tiẹ̀ lè publicly ó mì pé irú ìwà tíwọ̀ náà ní nìyẹn ẹ̀yin mo dúpẹ́ Ọlọ́run ó ní she's such an arrogant person, delusional, full of deceit, characters, and unhinged behaviors. This woman has overstepped her boundaries in so many ways with so many people. In my opinion, I think she's seriously suffering from mental illness. Hey, chai. Bàbá àbẹ́ta ló kọ ọ́. Ó ní pé ṣe on suffer from mental illness. Ṣé rí pé òun mo fi ń sọ fún yín pé ṣé wọn pé gbogbo nǹkan tó sọ nípa Yondo ni bóyá àlejòónú àwọn ṣé àlejòónú tí Yondo ṣe fún tán ló ní ìdí kan ṣe irú kí àfután ṣe bóyá ó ti gbé wọ̀ ṣe wọn according to wọn ló níbì kan tán gbé èrè ẹ̀ sí pé bọ́n bá ti gbámọ́ ní tó bá ní ó ṣe nìyẹn ṣé wá rí ibi tí ọ̀rọ̀ ti best friend ti jáde wọ́n best friend ẹlẹ́nu gbúrúgbúrú ó mọ́ra ẹ̀ tí mo sẹ́ndì kìíní sí lọ́pìn kiri ẹni tó bá bí ìyá ẹ̀dá kó wá fèsì màá kú farabalẹ̀ tí gbogbo àṣírí ẹ̀ ìwọ wá ń rìkọ́ọ̀dù èmi ìyẹn náà pẹ̀lẹ́ ni tó ní ọ̀rọ̀ yìí inú ló bí ẹ̀gbọ́n tèmi àbí wèrè ni ẹ̀gbọ́n mi yẹn àbí lọ́mọ ó lẹ́gbọ́n tèmi dánú bí torí gbẹ́gbọ́n mi ni pé kí ló lọ bá èèyàn ní àbúrò òun jalè ó wá ní pé kí ló lọ bá èèyàn ní àbúrò òun jalè ó wá ní pé kí Yondo dáríjì àbúrò òun àtọmọ àbúrò òun this ọmọ àbúrò òun tí Yondo gbé YouTube page ẹ̀ 5 ló gbé lọ lọ́rọ̀ kan bàbá àbẹ́ta ní pé on suffer from mental illness on suffer from mental illness ó máa ṣàlàyé perhaps Nigerians at home should learn something from this. Just because someone lives in diaspora does not necessarily mean that they are worthy of praise, respect, or recognition. In other words, we should not automatically assume that they are deserving of honorable status. Sherry Lara, mo dẹ̀ rí pé yìí náà ń gbádùn ẹ̀ sígbà tán ti ní I love you my kind-hearted uncle. Mo rí pé yìí náà ẹ̀ ń gbádùn ẹ̀ àbí àbẹ́ ẹ̀ láìkí ẹ̀ mo rí pé ẹ̀ ń bóyín àbẹ́ ẹ̀ bóyín native for English àbẹ́ ẹ̀ bóyín ẹbẹ́ ẹ̀ bóyín ẹ̀ kéyìn ta àbẹ́ ẹ̀ wéyín síta bíi tiwa ìṣá ẹ̀ bóyín ẹbẹ́ ẹ̀ bóyín ẹ̀ kéyìn ta àbẹ́ ẹ̀ wéyín síta bíi tiwa ìṣá ṣé ẹ̀ kéyìn ta bíi tiwa ìṣá àbẹ́ ẹ̀ kò síta bíi tiwa ìṣá ń gbọ̀n wá ń fún yín ní tẹ́yìn náà gàgà ń rí kíní ẹbẹ́ ẹ̀ ní rádaràda làwa ń ṣe lórí Facebook ẹ̀ dákun kílẹ̀ wá wá bẹ́ẹ̀ ìlara kò lóògùn àánú àwọn ọmọ yín ló wá ṣe mí bàbá ní tó tó yìí níkùn ìyá ọlọ́run ọba o. Perhaps Nigerians at home should learn something from this. Just because someone lives in diaspora does not necessarily mean that they are worthy of praise, respect, or recognition. In other words, we should not automatically assume that they are deserving of honorable status. Kò ìtàn síbẹ̀ o.
when selecting leaders ẹ dákun ṣé mo sọ fẹ́ni kankan pé mo gbégbá òṣèlú? Ǹjẹ́ ẹ gbọ́ rí lẹ́nu mi pé mo gbégbá òṣèlú àbí mo gbégbá ààbò? Torí kò tí ì yé mi gbogbo àwọn òyìnbó téèyàn lọ jíwèé wò kọ yìí tá a kọ́kọ́ wò tá a wò okay should I put it because you put some work into this for you láti lè kwadúrú nǹkan báyìí sẹ́ni tó olóò nífẹ̀ẹ́ sẹ́ni tó olóò nífẹ̀ẹ́. Ṣé rí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ kọ́gbọ́n nínú ọ̀rọ̀ mi. Ẹni tí ò bẹ ẹja tí ò bẹ ẹta ẹ̀yin lẹ́ ṣe kàfẹ́ nìyí. X ẹ̀ ló ń dìfẹ́ẹ̀mù ẹ̀ káàkiri ló ń parọ́ ló ń ṣépè fún ọmọ ẹni yóò tí ì wá ṣépè fún yín. O sì kọrú nǹkan báyìí. Excuse tó wá give o lẹ́gbọ̀n ẹ̀dánú bí ẹ̀. These are traits of àwọn èèyàn tó bẹ àwọn narcissists. Ṣé rí wọn ò ní accept blame fault. Wọ́n máa gbé léèyàn mí lórí. Only when selecting leaders, Nigerians should be carefully vetted such persons. That is, people should be evaluated for their true intentions and character based on their behaviors and no so-called act of worship. Ẹ dákun. Kí ló fẹ́ evaluate mi lórí behavior mi rí? Ṣé mo fẹ́ jáde fún governor ni àbí mo fẹ́ jáde fún bóyá bí ìtẹ̀tẹ̀ wá ṣe ẹ mọ̀ nǹkan. Ẹ̀yin alẹ́ ṣe àkílẹ̀ o àbí ń jáde kí n kú jáde fún politics ni. Ìlara lèmi rélé ìsì o. Ọ̀tọ̀ ni wọ́n bàbá àbẹ́ta yìí náà. Wọ́n lò ní kárí mi ní kíní oúnjẹ tí mò ń pín. Ṣé bàbá àbẹ́ta gbádùn? Mélòó nítorí Facebook àtijọ́ mo ti ń ṣe? Àwọn tó wà lẹ́wọ̀n nǹkan tí mo ti ń ṣe láti bó bá àwọn ọmọye tàbísírì tí mo gbà kiri ni. Ebi gbogbo bẹ́ẹ̀ ṣe ní káwọn èèyàn mọ́ àsórí platform wa náà là ń gbọ́. Wọ́n wá hàn wá kí wá ń tiwa. Ṣé àwọn tó ń wá ṣọ́fẹ́ fún wa lówó ni? Ó mo fi God bless you my best friend. Bàbá àbẹ́ta gangan in tó ń ṣe bàbá àbẹ́ta kọ sílẹ̀ yìí. Òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yín. In tó yẹ káwọn ẹbí bàbá àbẹ́ta gbájúmọ́ wọn ò gbájúmọ́. Torí mi ò gbégbá àbò mi ò sì ní mo fẹ́ ṣe kíní o. Tó fi wá di pé when selecting leaders, Nigerians should carefully vet such persons. That is, people should be evaluated for their true intentions and character based on their behaviors and not so-called act of worship. Kí ló tún fi act of worship mi inú tún bí ẹ fún yẹn? Ṣé mi mo ní o má lè gbà àwẹ̀ Monday and Thursday ni? Ó ga o. Kò burú. Don't be fooled. A lot of people in diaspora are not who they seem to be. Gbọ́lá, ǹjẹ́ mo ti sọ fún yín pé mo jẹ́ nǹkan kan tí mi ò jẹ́? Ǹjẹ́ gbọ́ lẹ́nu mi pé mo pera mi ní billionaire in euro? Rí mi nínú bọ́ọ̀sì. Ṣé èmi kọ́ mo máa wá ń já yín sí pé má jẹ́ káwọn èèyàn tàn yẹn má jẹ́ kán kó gbó sí yín lápò. Pé tá a bá ń lọ lé, tá a bá ń lọ fọ́lidé ní Nàìjíríà, a kàn ti mọ̀ pọ́lidé ni, a ti save àwọn owó kan jọ. Bẹ́ẹ̀ bá rí wa tá à ń ṣe yàlà yòlò, a ti save owó ni. Èmi mo wá sọ fún yín lórí bíbá. Ṣẹ́ni tó bá ń live fake life, a máa sọ yẹn fún yín. Ṣó ní fake life á jẹ́ kẹ́ rí òun pé inú train ni mo wọ̀ yìí o. Ṣó ní fake life á sọ pé ẹ̀wò ṣẹ́rí bá ṣe ń wọnú bọ́ọ̀sì rẹ̀ ṣẹ́rí mo ti sanwó sínú ẹ̀. Bí ṣe sanwó sínú ẹ̀ yẹn máa ní one another transfer tó máa jọ́fẹ̀ẹ́. Ó ní fake life mélòó ló máa jẹ́ kẹ́ máa rí òun nínú bọ́ọ̀sì nínú train bóun ṣe ń fẹsẹ̀ rìn. Ó ní fake life mélòó ló máa rí òun pé òun máa ń lọ sí Walmart lọ ṣe grocery oúnjẹ fáwọn ọmọ fún landlady. Ó ní fake life mélòó ló máa dé Nigerian store food store tó ló jìnnà sí mi tó máa yọ credit card lójú yín pé ṣe credit card mo fẹ́ fi sanwó bóyá bí ẹ̀mẹ́ta mo ṣe máa fi san padà. Fake life wo mo wá live by torí Ọlọ́run wá gbà mí. Mo rò pé ń kọ́gbọ́n nínú ìrírí ayé Sualesh. Ó ní ìyẹn bàbá àbẹ́ta. Wọ́n ní so based on their behaviors and not so-called act of worship. Don't be fooled. A lot of people in diaspora are not who they seem to be. Little that we know, there are a lot of people in Nigeria who are better suitable and more qualified or deserving. Ṣé mo fẹ́ joyè ni? Ṣé mo fẹ́ jáde fún politics? Ọmọ ọba ni mí, kò sẹ́nibọ̀dì tó lè yọ yẹn kúrò. Ọmọ ọba Olúgbìlé ni mí, ìran mẹ́ta ní ìjọba ń sẹ́yìn. Mi ìsọ àwọn ọmọ ẹrú o. Àwọn ọmọ ẹrú o. Ọmọ ọba ni mí. Nídìílé ìyá bàbá mi. Ọmọ ọba ni. Bàbá mi. Àwa là ń jẹ balógun. Balógun. Gbogbo ọ̀nà tán fi ń bíyàn dáadáa. Tán fi bí mi dáadáa.
wọ́n bí mi ire nínú ilé ire tí ò ń ṣe ọmọ ẹrú, ọmọ ọba. Èmi ọmọ ọba gan òpera mi princess, mi máa gbé princess kiri sórí. Ẹ dákun, oyè gan mi ìfẹ́ jẹ, ẹ hàn lè náà fẹ́ joyè, ẹ máa ti gbà tí mo ti ń sáfóyè. The only one tí mo jẹ ẹ̀gàn wà láì wọ́n mọ̀. Wọ́n yìí fẹ́ fi mí joyè sàmúlẹ̀ ní mi ò ń joyè, mi ń ṣe party. I don't do all of that. I don't believe. Àwọn tó ń ṣe kí wọ́n wá torí tèmi wọn ò lè tà because I don't like party. Look mi kàn lè, I don't even really like going to party tí n bá lọ. Ẹni yẹn close family friend, ẹni tó wà important sí mi ni. So yín tó kọ yìí bí wọ́n lọ jíwèé wò mí kíní olóṣèlú kan ni o, torí èmi ò yín tó kọ yìí èmi kọ́ ọ, but ẹni tó kọ bàbá àbẹ̀ta ló kọ ọ. Ṣé èèyàn máa ń kọ irú nǹkan báyìí lórí ẹni tó lóò nífẹ̀ẹ́? Ọlọ́run mo máa dúpẹ́ o, mo dúpẹ́ pé ò farapamọ́ jẹ mí ń yà o. Little we know, there are a lot of people in Nigeria who are better suitable and more qualified or deserving. Thank you, sir, for your sincere great service in the development of our beloved hometown of Iseyin. Okay, ẹ má jẹ́ ndá ẹni ò ṣe mí. Kò ṣe mí ń sìn kò sọ̀kan. Àwọn ẹni tó ràn jù lọ. So now, ṣé etí yín tó gbà lọ ǹjẹ́ ẹ ti mọ̀ pé ẹni yẹn gangan? If ẹni yẹn àgbọ̀ àwọn àgbàlagbà ìlú, olórí ìjọ, àwọn ìmáàmù ìlú gbogbo wọn, everybody ti gbọ́. Wọ́n ti pẹ́ni yìí ò gbọ́ bí tí mo tó tí mo pe ń tán ni mo pe ń. Ǹjẹ́ ẹ ti gbọ́ pẹ́ni yìí ti sọ pé àwọn ẹni báyìí ló wá bá wọn? Náà ṣàwà ń bá wọn, àwọn náà ní kóhun ṣe tóhun ṣe. Ẹ tún ohun tí bàbá ìtàtà. So ẹ̀yin moderator ẹ lè gbá àwọn èèyàn wọlé ńsìn. Ìrírí ayé Sualesh. In tí mò ń go through lọ́wọ́ ìyá Oǹdó rèé tó wá fẹ́ yí bírí náà tó fẹ́ gbérọ lé mi lórí. Ó lé mi ń búlí òun. Ṣé ìyá Oǹdó ti gbàgbé pé time and date don't lie? Nígbà tọ́lọ́run wá fẹ́ mú ìyá Oǹdó, òun ni Rashida Ganiwo ó lóun kọ́. Ó ti connect dot fún mi, ó ti make it easy. Ó ti jẹ́ ká gbogbo ayé mọ̀ pé ìwọ ni ìyá Oǹdó. Tẹ́ni Àǹtọ́lá lórí YouTube tó fi ń ṣe kíní. Ẹ káàbọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ó ti jẹ́ ká mọ̀ pé ìwọ náà ni Rashida já gbogbo orúkọ tó máa ń lò. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́, ẹ káàbọ̀. Ẹ pa tó tonu látàárọ̀. Ọ̀gá èèyàn láti sọ ara mi gan fúyẹ́ díẹ̀ díẹ̀ mọ́ mi. Ní tí mò ń mú mọ́ra rẹ̀ o. Ní dààmú látàárọ̀. Àmì o, àmì o. Ọ̀rọ̀ wọ̀ dúró o. Ó dàbí wa lékè ọ̀tá lé ọ̀tá òde. Amúniṣe ni afàìmọ́niṣe ni aṣenibánidárò. Ọ̀rẹ́ rẹ́rùn ọ̀nà àgbéwá lékè wọn. Àmì kò fàyà kan. Ọ̀rọ̀ tẹ̀sán lálẹ́ yìí ó sọ tinú lẹ́nu ó buyọ̀ sí o. Ó sọ tinú lẹ́nu ó buyọ̀. Ìsóòrè kò ṣe pọ́nlá, ìyọ̀rè kò ṣe tù dànù. In fact ó lágbára o. Ó lágbára. Mo fẹ́ káwọn èèyàn kan gbọ́ ní ayé life mi náà ni pé ṣe mọ̀ some people sometimes you keep telling them don't talk, you don't know what they're going through and they constantly keep healing them. I can understand the ó dà bẹ́ẹ̀ torí pé social media kì í gbàgbé kankan láíláí. Ṣẹ́rí kì í ní tẹ̀ bẹ́ẹ̀ torí pé social media kì í gbàgbé kankan láíláí. Ṣẹ́rí kì í ní tẹ̀ post mo ti rí lórí ibì kan bẹ́ẹ̀ kò yé mi ní wàá kọ bí ara sí i. Mo rí gbígbé amújọ yẹn mo ṣàárín tó ti rìn kiri lórí TikTok ṣé orí TikTok lórí Facebook ṣá mo ṣàárín ibì kan ṣá. Bẹ́ẹ̀ ṣe wá ṣàlàyé ló jẹ́ kí n fi takú sí ìgbà pé mo fẹ́ gbọ́kàn tó fẹ́ tó ń ṣẹlẹ̀. Àlàyé yẹn rí mo pé àdúgbò yìí ti kọ́ máa ṣàlàyé for the first time kó lè yá àwọn èèyàn kọ́ mọ̀ pé cyberbullying kò ń ṣe nǹkan kékeré. Ọlọ́run ọba ló ń gbé mi ró. Ọlọ́run adé máa túbọ̀ gbé yín ró náà. Àmì kò ń fa agbára Ọlọ́run. Àníkúdògo wa ò lágbára Ọlọ́run. Ẹ yẹ kí mute ní kẹ́lómi sọ̀rọ̀ náà. Ẹ yẹ kí mute kẹ́lómi sọ̀rọ̀. Ànírógun àkóbá àdábà àkúrọ́ mọ́ ní tàbí. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa
Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀. A kú ètò mà. Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Àmín ya Allah. Ọlọ́run fún wa níṣẹ́gun lórí gbogbo ogun tó bá ń dìde. Àmín Albarka Nab Muhammad. sallallahu alayhi wa sallam. Masha Allah. Ẹ̀rí àkọ́kọ́ náà, àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀gbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Àwọn tí wọ́n máa dáyàn lákẹ́ tí wọn ò ní fẹ́ kí ẹnìkejì náà ó rojú ẹnu rẹ̀, irú àwọn tí wọ́n bá rí báyìí àwọn làwọn Yorùbá máa ń pè ní àgbà òṣìkà. Because téèyàn bá gbọ́ gbogbo ohun tẹ́ ẹ ti kà sílẹ̀ yìí, léyìí tó sì dá mi lójú pé kì í ṣe gbogbo ẹ̀ lẹ́ka yìí o. Gbogbo ẹ̀kan ò torí ẹ̀ mo kàn ṣe tẹ̀rí mẹ́rin díẹ̀ mo fi bá ìtẹ̀gbọ́ lẹ́nu àwọn ọlọ́run. kò gbọ́dọ̀ jẹ́ pé tí ọmọbìnrin yìí àti ọkọ rẹ̀ tí wọ́n ti ń dánwò lọ́dún mẹ́rin ẹwàrà kàálẹ̀ yìí. So díẹ̀ lẹ sọ níbẹ̀ fún gbogbo wa tá a gbọ́ yìí. So láti máa wá pa adúrú kínní yìí mọ́ yín lẹ́nu pé má sọ jáde, dákẹ́, máa wò ó ràn. Àgbà òṣìkà ni àwọn Yorùbá máa ń pe irú àwọn tí wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ yẹn. Because téèyàn bá wo gbogbo orú ìgbésẹ̀ tí ọmọbìnrin yìí ń gbé, àtòun àti ọkọ rẹ̀ àtàwọn tó jẹ́ fámílì ọkọ rẹ̀ gan, irú ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí, ìgbésẹ̀ kan tí èèyàn máa fi béèrè ìbínú Ọlọ́run ní àwọn tí wọ́n máa ń gbèrú ìgbésẹ̀ yìí. Torí èyí tó burú jáì jù níbẹ̀, tó burú jáì jù nínú gbogbo ìgbésẹ̀ yìí ni àwọn ìgbà tí ọmọbìnrin yìí ti ń threaten, ti ń send messages burúkú sọmọ kékeré tí ò tiẹ̀ mọ nǹkan tí ń lọ nínú ayé. Tó fẹ́ burú jù níbẹ̀ nìyẹn. Ọmọ tí kò gbọ́ Yorùbá, kò gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ, kò tiẹ̀ mọ gbogbo irú nǹkan tẹ́ ń sọ yẹn. Irú rẹ tó rò pọ̀ ọgbọ́n, ó wá bẹ̀rẹ̀ sí ní kọ ìkọkúkọ, òun sẹ́ǹdì sọmọ kínkínlé, ọmọ tí ò lè mọ̀ túmọ̀ tó ń sọ. Irú kinní yẹn yìí máa bí Ọlọ́run nú púpọ̀ gan-an ni pé àwọn ọmọ tí wọn ò lẹ́sẹ̀ lọ́rùn tó yẹ pé o lè fọlá àwọn gan-an bẹ lọ́run tó lóun ó sì gbàdúrà rẹ̀. Irú àwọn ọmọ yìí ni wọ́n wá choose pé màá kọ́kọ́ bà àwọn ọmọ yìí nú jẹ́ náà, màá wo bí mo ṣe lè kọ̀yìn àwọn ọmọ yìí sí òbí wọn. Ó ní mi láìkẹ́ ẹ lọ́wọ́ àwọn ọkùnrin, ó ní ìyá ò nífẹ̀ẹ́, ó ní ọmọ, ó ní ọ̀tá ọmọ tó yàwó rẹ̀. Subhanallah. Ṣé ẹ ti rí nǹkan? Ó lọ́mọ mi ọ́gì. Ọmọ yìí ẹ̀rí nǹkan. Ó wà ń bẹ lọ́wọ́ arábìnrin lára àwọn díẹ̀ tí mo pín síbẹ̀. Gbogbo nǹkan tó bá rí bẹ̀rẹ̀ ló kọ́. Ó sì mọ dárájà, ó mọ irú position tí wọ́n fi àwọn ọmọ kéékèèké sí ní ìlú èbó, pé anything táwọn ọmọ kéékèèké bá ṣe wọ́n máa ń fẹ́ ṣe láì bí àṣegbé, àwọn ìjọba máa ń tẹ́tí sọ̀rọ̀ wọn. Èdè tó rò náà nu tó fi kó àwọn ọmọ wẹrẹ lọ sí ilé ẹjọ́ láti lọ fi wọ́n parọ́. Ó sì rírọ́ yìí pa. Ìwọ tó wá jẹ́ baálé rẹ̀, bóyá o ti fẹ́ tó tẹ́jọ bímọ fúnra yín, ó sì rí tí ń lo àwọn ọmọ rẹ̀ fún. So ìwọ tó ká sọ pé mùsùlùmí ni ọ́ nìsín, àáfàá ní ìdílé àáfàá ló ti wá. Arábìnrin tó bímọ fún ọ, ó wá kó àwọn ọmọ rẹ̀ lọ sídìí Ògún, wọ́n ń lọ bẹ́ ajá fún Ògún. Ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ yẹn, kódà tó bá jẹ́ Christian ní kí n má sọ pé mùsùlùmí, bí nítorí àwa jẹ́ mùsùlùmí, kó jẹ́ pásítọ̀ gidi tó máa ń wọ súùtù tí bàtà rẹ̀ ó máa ṣáìn yòlòyòlò, kí ẹni tó bímọ fún ọ kó wá kó àwọn ọmọ rẹ̀ lọ sí ilé eléégún, kó wá rán eégún kó irú ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ yẹn, irú ọkùnrin tó bá rí ìyàwó rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀ tiẹ̀ ní kó máa kì í àbí kó máa pàmpà rẹ̀ pé ọ̀kà rẹ̀, àbó yẹ kó faraya pé irú kí ló fẹ́ sọ àwọn ọmọ mi dà yìí,
má sọ àwọn ọmọ yìí di ọmọ olórí burú. Irú ìgbésẹ̀ tó yẹ kí ẹni tó jẹ́ ọkọ wù nìyẹn. Irú tí mo sọ yìí ó wá jọmọ́ ní tí ìyá Oǹdó yìí tó lọ fi àwọn ọmọ arákùnrin rẹ̀ tó lọ fi wọ́n ṣe ní ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ kéékèèké ń lé pé tá a bá ti délé ẹjọ́ ìwọ ni wàá kọ́kọ́ ṣubú tó bá ti ṣubú tó ń sunkún eléyìí náà máa fọwọ́ ra ẹ lórí. Wọ́n ń ṣe gbogbo orú practice yẹn ìwọ tó sì jẹ́ bàbá. Kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀ ń ṣe drama ńlé ni àbí kí lẹ̀ ń ṣe? àlọ́ lòun A rí rí pé wọn fi wá wíkẹ̀ndì kó tó àwọn wà ọmọ yìí lọ pẹ̀lú sí òun mo mọ̀ kóòtù pé wọn ni máa wọ́n ń fẹ́ wá lọ ṣe é fún ní practice. kóòtù. Ẹ wo nǹkan tó sojú ìwọ tó jẹ́ bàbá àwọn ọmọ orí gbogbo orú àrà yẹn ẹ̀yin ò tún ìyún kéèsì yìí ò tún ti wá lọ ò wá títí rí ìgbésẹ̀ kankan gbé lórí rẹ̀ lẹ́yìn láti gbà yẹn pé ìwọ arábìnrin yìí tó lọ fẹ́ ọmọ mi ṣe níjó ní àjọ òròjọ yìí tó bá yẹ pé ní sì tòótọ́ ìwọ náà fẹ́ káwọn ọmọ yẹn ó sórí rẹ̀. So irú àwọn ìwà ṣẹ̀tàn tó ti pọ̀ nínú ayé táwọn èèyàn ń wù yìí ìwà kan tí máa bí ìbínú Ọlọ́run ni. Ẹni tí ó bá wá mọ̀ nípa rẹ̀ tó bá rí tí ìbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ sírú àwọn tí wọ́n hùwà yìí wọ́n máa wò pé àbí ńbo ta ni wọ́n wá ṣẹ̀ ta ni wọ́n ò ní mọ̀ pé àwọn ni wọ́n fọwọ́ ara wọn béèrè ìbínú Ọlọ́run. So gbogbo àwọn tí wọ́n bá máa dá sírú kinní yìí wọ́n gbọ́dọ̀ sọ tòótọ́ ọ̀rọ̀ sọ mẹ́ka èèyàn má sọ̀rọ̀ fẹ́ẹ́nú lórí rẹ̀. Gbogbo àwọn kan wà tí wọ́n ń ṣe àbòsí lórí kéèsì náà púpọ̀. Gbogbo yín yìí náà bẹ̀rù Ọlọ́run kálukú ó bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wo ẹni tí wọ́n ń threaten èyàn ẹyọ kan àti àwọn ọmọ rẹ̀ fódìdí ọdún 4 ni wọ́n fi ń threaten wọn tí wọ́n sì sọ nǹkan kan lọ́dún 4 yẹn tí kì í wá sí bí ọdún yìí tí wọ́n ti ta àṣẹ̀ṣẹ̀ ń gbọ́ o. So odidi ọdún 4 yẹn sẹ́yìn tí wọ́n ti dákẹ́ gbogbo yẹn ẹ̀dẹ̀ mọ nǹkan tó ń so ọdún àárín bí ìjọ mélòó tí wọ́n ti wá complain yẹn ó ti pọ̀ jù tí àwọn kan fi wá ń sọ pé rárá má sọ̀rọ̀ o ẹ má ṣe o jẹ́ kó ọmọbìnrin yẹn máa bú ọ lọ jẹ́ kó máa ṣépè fáwọn ọmọ rẹ lọ so àbí nǹkan tí wọ́n ń try láti ṣe kọ́ ni. wọ́n nítorí kò gbádùn. dáa tí kì í bá ṣe pé ẹ wo nǹkan ẹni kò gbádùn so wá dáa kéèyàn kó àwọn ọmọ rẹ̀ ti ẹni tí ò gbádùn. That's the question. Ẹ ṣe sá Ọlọ́run nípa ọmọ yín lè sọ́dọ̀ rẹ̀. Ó comfortable fáwọn ọmọ ẹ̀ sílẹ̀ sọ́dọ̀ ẹni tí ò gbádùn. Ẹ̀gbà tèmi ò tí ì jáde wá ṣe pé sílẹ̀ sọ́dọ̀ ẹni tí kò gbádùn. Tí kò ti yẹ kí wọ́n gangan gbogbo voice arákùnrin yìí náà láti gbọ́ ó sọ pé ọmọbìnrin yìí kò gbádùn òun náà ní psychological problem this and that and ó dẹ̀ wà comfortably fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó máa tọ́jú wọn kó máa tírèènì wọn ní ìwà aláìkọ̀ọ̀mọ̀ yẹn tí ń bẹ lára títẹ̀ so irú ọkùnrin bẹ́ẹ̀ sí wọn náà rò kó lè jẹ́ wọn mọ́ kì í ṣe nǹkan tó dáa ni ó yẹ ká máa bẹ̀rù Ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá ń ṣe dákun ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run kò dáa níta ń ṣe yìí kò tí ì pọ̀ jù kódà kò tí ì tó rárá ládùúrú tójú yín rí lórí kéèsì yẹn káwọn kan wá sọ pé ó ti pọ̀ jù àbí kẹ́nìkan ní rárá. Gbogbo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pé ọ̀tá mi ti ya wèrè ṣèbẹ́ni tó mọ̀ ló sọ ṣèbẹ́ni tó mọ̀ ló sọ ṣèbẹ́ni tó mọ̀ ló sọ. Do you people ṣe máa ń fira yín sípò èèyàn míì ṣe máa do you put yourself in other person's shoe? Ó ga ọ. Ọlọ́run ọba. 1% nǹkan tí 1% nǹkan tí tójú yín rí tó bá bọ́ sọ́dọ̀ ẹlòmíì yóò ti faraya yóò ti yàyàkuyà sórí social media. Cyberbullying nǹkan tó àwọn ẹlòmíì tó máa ń para wọn tó máa gbẹ̀mí ara wọn torí wà láwọn lè má ṣe fẹ́. àwọn nǹkan tó máa ń kọ́ sí ẹ̀ nìyẹn wàláì ìyá gbọ́dí ń tẹ́lómi fi hanra rẹ̀ lémọ̀ ìyàwó pé kò pọ̀ tó ti lágbájá gan ẹwọ nǹkan tó wọn lé ẹ̀ǹdí ọ̀rẹ́ rárá ni. nípa ìṣẹ́wọ́ ẹnìkan nìbàdàn ẹ mọ kinní kan tán ló ṣẹlẹ̀ ṣé sí bẹ́ẹ̀sì àbí kinní kan ṣe mọ pọ́n nítorí pé máà nǹkan owó tó lọ yá ló fi ṣe kinní ó gbẹ̀mí ara rẹ̀ níbo lòun ti fẹ́ rí gbèsè san padà. bọ̀hánàlá ẹ worú nǹkan yẹn. torí gbèsè lásán gbẹ̀mí ara rẹ̀. worú nǹkan yẹn.
so kéèyàn gbogbo kínní yẹn nǹkan tó lágbára ni ẹ pé tí kì í bá ṣe pé ntọ́lọ́run bá wà lára rẹ̀ lèèyàn fi lè dúró lẹ́sẹ̀ yẹn tó fi lè dúró títí di sìn because ó ní agbára gan nǹkan tó náà sì ń wá náà ni pé kí wọ́n máa fi dààmú ẹ̀mí èèyàn kéèyàn fi lọ ṣe tí ò bójú mu àmọ́ Ọlọ́run dójú ti àwọn ọ̀tá Ọlọ́run dójú tì wọ́n nǹkan kan ò ṣe gbogbo nǹkan tí wọ́n ń rò pé yóò ṣẹlẹ̀ ìdùnnú ní tó ń padà já sí gbogbo eré táwọn náà sá kiri fúnra ọkọ arábìnrin yìí ló fi ń rinlẹ̀ fún wa nínú voice tá a gbọ́ yìí nìsín wípé ń sóògùn káàkiri ni kò tójú wọlé àwọn alálàáfáà kiri ń tójú wọlé àwọn babaláwo káàkiri ó sì gbogbo oyún kò bọ́ sí lè wá sọ ara rẹ̀ di àwọn tí wọ́n máa ń so gbàjámọ́nú tó fi lọ di Christian yẹn ó wá kínní lọ síbẹ̀ ó wá àṣírí lọ síbẹ̀ náà ni nítorí àwọn ọ̀wà ló ń wá kiri. lórí ìbàjẹ́ yìí náà ló wò kó bóyá òun ó tún rí lọ́dọ̀ àwọn Kristẹni kò sì mọ̀ báwọn Kristẹni wọ́n máa ya wèrè ọmọ báwọn Kristẹni náà àwọn Kristẹni èé hùwà burúkú àwọn èé ṣe nǹkan burúkú fáwọn èèyàn ó rò pé òun ó rí ń bẹ̀ ni ẹranko kò wá rí ń bẹ̀ nísìn ìwọ̀n ọwọ́ wọn bá water diet ti ń kọ́ àwọn èèyàn tí ó mọ̀ kọ́ àwọn èèyàn bí wọ́n sì máa mú mi tí wọ́n fi ṣe kàn tìǹtìǹtì kò tún mọ̀ ìyẹn mọ́ làákàyè rẹ̀ ó ti ìfẹ́ sẹ̀ké òbu ẹ ti ní ká má sọ tí ò dáa àmọ́ ọmọbìnrin náà kì í ṣe ẹni Ọlọ́run ò sí lára rẹ̀ bọ́lọ́run tí wá sí lára rẹ̀ lọ́lọ́run gbé pàdé ẹni tí ò sọ lé Ọlọ́run lára tiẹ̀ náà so gẹ́gẹ́ wọn jọ ṣe gẹ́gẹ́ ni kò jọ sámi Ọlọ́run lára wọn bí mo ṣe rí wọn mo ti view picture wọn wá rí pé kò sí àmì Ọlọ́run lára àwọn méjèèjì ó wá ṣeé ṣe kó jẹ́ pé wọ́n jogún rẹ̀ ni àwọn méjèèjì ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n jogún rẹ̀ ni ẹ jẹ́ kí n dúró báyìí náà káwọn èèyàn náà sọ̀rọ̀ wassalamu alaikum warahmatullahi wa alaikum salam. ta ló tún fẹ́ bá a gbẹ́nu sí máìkì rẹ̀ go ahead o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ wò ya landlady bẹ́ẹ̀ tí ẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹjọ́ mo fẹ́ clear nǹkan kan. Sunday tó kọjá lọ́hùn ta ní pé a fẹ́ fún wa ní data gig. Ẹ rí i pé lórí show àkọ́kọ́ ní 10. Èmi wá sọ wípé no ká má sáré ṣe 10 yẹn. Pé ká ṣe ní 5 náà 5 gig we never say 5k. We didn't say 5,000 naira. Now going forward, since we always do money, ọjọ́ yẹn kò dẹ̀ ju pé torí pé a pẹ́ lórí show ni. Tí Ọláwálé tó wà ń bẹ̀ tàfi ní pé kíní. We say 5 gig. Torí pé mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn kan ní pé owó ló yẹ kán fáwọn tán ní pé kíní. Going forward, maybe we could do that. But ìyẹn kọ́ la sọ o. Owó kọ́ la sọ o. Data ni so mi ní sọ ju yẹn lọ lórí yẹn. Ẹni tó bá nífẹ̀ẹ́ yàn ìfẹ́ léèyàn fi ń báyàn ṣe nǹkan so let's just leave it as that. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ máa sọ̀rọ̀ yín sí Assalamu alaikum ó yẹ ẹ máa warahmatullahi sọ̀rọ̀. wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. A kú ètò mà Ọlọ́run lọ bẹ lẹ́tọ̀. Ọlọ́run á máa fún wa ṣe lágbára Ọlọ́run. Àmín àmín. Ah, Ẹ jẹ́ àgbékí ní ó ìwọ lágbára o. 2 minutes. ọ̀rọ̀ woman yìí ó ti wá tó àsìkò láti ké gbàjarè káwa náà polówó rẹ̀ síta because ó ti ń ṣe é láti bí ọdún 4 Ó tiẹ̀ ẹ lóhùn ó lóhùn máa sọ̀rọ̀ dírẹ́sì ẹ mú mọ́ra àwọn tó mọ̀rọ̀ gbọ́ àwọn tó mọ̀rọ̀ gbọ́ wọ́n gbọ́ àwọn tí wọ́n mọ̀rọ̀ gbọ́ wọ́n ń sọ nǹkan míì tí ò yẹ kó sọ ta ni àwọn Yorùbá ní pé fi abẹ́rẹ́ kó kọ́kọ́ fi gúnra rẹ̀ wò kó wò bó ṣe rí ohun ẹni ẹlẹ́ni táwọn bá fẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan tí woman yìí ń ṣe kó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn kán ṣe àmì rẹ̀ because kò sí ẹnìkankan tó lè gba irú nǹkan báyìí pé ẹni yẹn gan kò ní ti paralyze because picture tó fi ìrònú celebrate mi ló lọ́jọ́ máa rò birthday lé mi ni mo fi gbogbo sí ìgbà orí TikTok yẹn lọ́jọ́ birthday mi picture yẹn ni tó fi tó ṣe ṣe ẹ̀ ń celebrate rí mi. ṣe ẹ̀ ń rí
ẹ tí wàá rí ẹ́ gbogbo adúrú nǹkan tó kọ kí la tó gbé kí pẹpẹ la sábẹ́. jù nítorí Ọlọ́run ẹni tó wá tó ń bá wí sí wọn tí ì sọ anything fa o ti wá ń bẹ̀rẹ̀ ìwọ ń protect àwọn ọmọ rẹ ìwọ dẹ̀ ń mú àwọn ọmọ ọlọ́mọ òun rọ̀jò àdúrà lé wọn lórí ilé ayé ò jẹ́ bẹ́ẹ̀ law of karma nílé ayé wàláì tẹ́lẹ̀ tí wọ́n bá ro rere sọ́mọ ọlọ́mọ rere náà ló máa jẹ́ táwọn ọmọ ẹ̀ tó bá dẹ̀ ro ibi sá ọmọ ọlọ́mọ ibi yẹn náà máa padà sórí àwọn ọmọ ẹ̀ ni kò sí májíìkì kankan bẹ̀ ó tún wá ń kọ́ àwọn ọmọ ẹ̀ ó tún ń kọ́ wọn nírọ́ àwọn ọmọ kékeré tó yẹ kẹ́ ẹ tọ́ wọn lójú ọ̀nà bí wọ́n ṣe là irọ́ ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ ẹ̀ àná ọkọ ẹ̀ náà dẹ̀ wà ń bẹ̀ ó ń wù ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà lágbájá o má máa kọ́ àwọn ọmọ yìí ní irọ́ mọ́ nǹkan tó ń ṣe yìí ò dáa kò nítorí pé ọkọ náà kò sí nǹkan sọ so ó ti tẹ̀kẹ̀ bó ṣe rí so òun kò mọ nǹkan tó fẹ́ sọ nǹkan tó bá ti sọ ni gbogbo nǹkan tó ń ṣe yìí ìbínú Ọlọ́run ló ń wá o wàláì tàlà ìbínú Ọlọ́run ló ń wá because ẹni tí ò ṣẹ̀ tí ò rẹ́ tí ò mẹ́rí láti bì kankan tó wá bẹ̀rẹ̀ sí búlìnẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣoríṣiríṣi tó ń lọ sí péjì wọn tó ń kọ nǹkan tó rí sórí orí àwọn pictures wọn àwọn òbí wo ló lè gbarú nǹkan tí woman yìí ń ṣe wo ló lè gbarú ẹ̀ ẹ já ká fi ọ̀rọ̀ yìí ká fi lọ́ra ara wò náà ẹ jẹ́ ká fọ̀rọ̀ yìí ká lọ́ra wa wò wọn tí ẹ̀ tí ì ṣe áàfù sí fún gbogbo nǹkan tí woman yìí ti ń ṣe ìwọ wá ń bẹ̀rẹ̀ sí protect ara rẹ̀ ajá Ọlọ́run á máa wà pẹ̀lú yín o nǹkan kò dẹ̀ ní ṣe yín lágbára Ọlọ́run ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí bẹ́ẹ̀ ni ọwọ́ tó gẹ̀dẹ̀ bá sì gbé báyìí ó máa fi na rẹ̀ ní lágbára Ọlọ́run insha abikudra tilai akóòtù máa já máa bẹ́ tó bọ̀. ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò ta ló fẹ́ bá wa gbẹ́nu sí máìkì o. Assalamu alaikum alájà. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Alájà mo kọ́kọ́ fẹ́ ọ̀rọ̀ bíi méjì mẹ́ta ni màá kọ́kọ́ sọ. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi òun ni pé mo kọ́kọ́ fẹ́ sympathize pẹ̀lú yín, I understand because nǹkan tẹ́ go through yẹn ó ti pọ̀ jù, I understand. So nígbà tí because mo rántí láti bí ending of 2023/2024 létí ń sọ kínní yìí gbogbo wa a dẹ̀ rí gbogbo evidences tẹ́ gbé jáde tí gbogbo wa we were so I understand so ìgbà tó dé level kan no we were with you ìgbà tó dé level kan tí wọ́n lọ parọ́ mọ́ yín tí wọ́n lọ ṣoríṣiríṣi nǹkan ẹ tún wá padà wá ẹ tún play títí Mewolaka yẹn even gan Mewolaka náà wà níbẹ̀ tí gbogbo wa ta sọ̀rọ̀ ní time tóun gangan tó sọ pé tòótọ́ ni nǹkan tẹ́ sọ fóun I understand so. no tí Mewolaka lè nìkan ọmọ wa báwọn. no ó ní woman yẹn ló yes so gbogbo wa ni a mọ̀ no ìgbà tẹ́ wá ń ṣe show yẹn lòun tẹ́ fi wá ṣe confirmation ni mò ń sọ. okay yes so it's láti ìgbà yẹn ẹ wo bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe wá láti ìgbà yẹn ìyẹn ni nǹkan alákọ̀ọ́kọ́ tí màá sọ yìí pé láti right from the day one tẹ́ ti máa ń sọ̀rọ̀
yín parọ́ rí bó ṣe máa jẹ́ lẹ ṣe máa sọ understand so ìgbà tí gbogbo kinní yìí ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ woman yìí gbogbo àwa tá a jẹ́ Alesians gbogbo wa pátápátá la dìde pé kí ló ṣẹlẹ̀ kí làlájà ṣe fún ẹ tá a bá léèyàn títí tá a bá báyàn èèyàn máa kúrò lẹ́yìn ènìyàn ni náà so ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo máa sọ because èmi gangan sì mo máa sọ̀rọ̀ kankan fún yín ní later on so nínú ẹlẹ́ẹ̀kejì yẹn tí mo ń sọ lọ́wọ́ ń sìn yìí ìpè tá a bá léèyàn títí because ẹni yóò bẹ́ ìjà kò bẹ́ fa wàhálà kò bá ṣe nǹkan kan gbogbo àwọn ọmọ àwa máa ń celebrate ọmọ ní ọ̀dọ̀ wa ni àwa ò kì í ṣépè fún ọmọ a máa celebrate wọn ni gbogbo àwọn ọmọ èyí tó wá dùn mí jù my daughter Imani tó jẹ́ pé ó máa ṣe show tó jẹ́ pé gbogbo wa tó bá ń fry nǹkan tó ń dín dòdò àbí ó ń ṣe jollof rice àbí ó ń ṣe kínní gbogbo inú gbogbo wa máa dùn òbí gidi inú ẹ̀ máa ń dùn sí ọmọ ni. anything tọmọ ẹ bá ti ṣe báyìí. so ó máa sún jẹ ó máa ṣe everything ipe I prepared this today I do my mom bought this for me today my mom like this today and we because bẹ́ẹ̀mi ṣe ń wò ó làwọn ọmọ mi náà ń wò ó inú gbogbo wa ń dùn. ẹ̀dẹ̀ ti sọ pé kí n má ṣe pé mo ò fẹ́ ṣe pé fún. má ṣe pé mi láìpẹ́ yẹn má ṣe pé. yeah so kí ló dé tí woman yẹn tó pèrè ní mi ò mọ̀ bóyá Ondo ṣé Ondo ìyá Ondo or something like that. ẹ pé Imani Alesta TV mo ti close ẹ out because. so yes ọmọ yẹn gbogbo nǹkan tó ń ṣe irú sí gbogbo àwa tí a follow yín táwọn ọmọ wa tán bá ń ṣe celebration gbogbo wa nínú wa máa dùn la máa comment síbẹ̀ la máa share everything. Kí ni irú ẹ̀dá wo lòun gbé wáyé? I don't know. Òun ni ẹlẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ sọ ń sìn yìí. Bàbá bẹ́ta ó dà pé ẹni ìdàgbò bí mo ń wò yìí so ẹni ìdàgbò. Ó dà pé kò ń ṣe medical kíni ẹni ìdàgbò ń sìn yìí sà ẹni ìdàgbò gan ẹ sà. Ibi tẹ bá wà tẹ máa mú mọ ipẹ máa gbọ́ kínní yìí ẹ ní ìdí àgbòsà because tí obìnrin tó lè fi dúró tì yín because mo gbọ́ nǹkan kan lórí ẹ̀ ní during the pandemic gbogbo alámọ̀ bó ṣe difficult tó and someone stood by you. No, him, the mom. Someone stood. I am not going to use mom. Someone stood with your family. With your family. Torí state tí àwọn parents yẹn wà green state. Because gbogbo owó tí wọ́n pa níbẹ̀ wọ́n máa ná lórí family yẹn ni now. You stood by them. And àwọn ìyá yẹn wà ń bẹ̀. Don't go there. Àwọn ìyá yẹn wà ń bẹ̀, àwọn family wà ń bẹ̀. Wọn ò tẹ̀lé wá lè sọ pé bàbá bẹ́ta ẹni sùúrù kí ló dé kí ló ṣẹlẹ̀. Kò sí èèyàn kankan tó lè sọ kankan. Bàbá bẹ́ta wá ń sọ ń ṣe jáde pé àwọn ọmọ ẹ pé ó ti ya wèrè ó ní psycho
ó ní kankan ó dẹ̀ wà pẹ̀lú ẹni tó ní psycho for how many years. àwọn ọmọ ẹ̀ ibẹ̀ lọ́dọ̀ tó ní psycho yẹn tó sọ pé kò gbádùn ẹ̀ làwọn ọmọ ẹ̀ wà ibẹ̀ náà ti àná sùn. ó wá kó àwọn ọmọ ẹ nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní inú ìlú yìí o ò lè kó ọmọ ẹ lọ sí any authority place pé kó lọ defend àwọn nǹkan kan tí ò ṣẹlẹ̀. ọ̀nà ní àáfàá kan ní Sẹ́yìn tó ń pè ní Olókùta èmi ò mọ̀ Sẹ́yìn àgbà àáfàá ni ọ̀nà náà sọ wọ́n náà ní iṣẹ́ àlìjọ̀nú. ó wá kó àwọn ọmọ lọ sínú court wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ gan they are not with ó máa ní reason tó máa fi kò ń ṣe kó máa lọ parọ́ ó máa ya picture they are not allowed to take pictures there. báwo lọmọ yẹn tó ṣe rí iṣẹ́. bàbá yẹn dẹ̀ rí gbogbo kínní right from that time. mo wá gbọ́ nínú àwọn nǹkan tí wọ́n sọ pé I am sorry pé kò ń ṣojú lásán Muslim náà bí nígbà tán bí ní Muslim ó lọ sí ilé aláwo nílé aláwo ó lọ sí ṣẹlẹ̀ kinní kan ẹ jẹ́ kí n fẹ́ lómi láàyè kó sọ̀rọ̀ because bí mo ṣe ń fẹ́ sọ̀rọ̀ máa yẹn mo fẹ́ bú wọn ni but mi ò ní bú wọn sí Thank you. Ìrírí ayé Suwale ṣó kò fẹ́ káwọn èèyàn kọ́ gbọ́n bẹ́ẹ̀ níta ló tún fẹ́ bá a gbẹ́nu sí Mike ẹ bá wa dá sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Is to create awareness. Ẹni tó bá ń búlì ẹ má sọ fún onítọ̀hún pé kó má sọ̀rọ̀ because ẹ fẹ́ kó lọ ṣe rẹ̀ léṣe you don't know what she's going through silently. Tẹ́ ẹ bá lè fún ní support ẹ má dákun ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ni, yes ma, Sherry, òótọ́ ọ̀rọ̀ láti gbọ́ yẹn kí a má jẹ́ kí anybody kọ́ búlì wa wá fi dákọ̀ ni wa ká try láti sọ mind wa. Ìyá àwọn ọmọ mi ẹ jẹ́ bá mi mute thank you. Because kò easy o a lot of things lèèyàn máa pass through ní passage yẹn tó bá ti jẹ́ pé lórí irú àwọn ọ̀rọ̀ báyìí kán wá tún máa sọ fún ẹ pé ìwọ tí o mọ̀ pé o ṣe nǹkan kan ó jàre wọn kán tún máa sọ fún ẹ pé kéèyàn má sọ̀rọ̀ kéèyàn dákẹ́ no who does that kì í ṣe nǹkan tó wà ó kẹ́jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí mother-in-law wa má bínú grandma ṣe dáadáa wà láì téèyàn bá já abiyamọ gidi èèyàn má já abiyamọ lórí gbogbo àwọn ọmọ tó bá ṣùgbà èèyàn ni ní máa protect ọmọ sí nìkan tẹ́ bá rí ọmọ ọlọ́mọ náà tó fẹ́ ṣubú èèyàn á try láti guide ọmọ yẹn náà pa ọmọdé ò gbọ́dọ̀ ṣubú kan kò gbọ́dọ̀ ṣe ẹ o because kéèyàn náà máa rántí pé abiyamọ lòun nígbà tí ọ̀rọ̀ báyìí tó wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ kí ni ìgbésẹ̀ tí ìyá yìí tán gbé àṣàbíamọ tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yìí bó ṣe dúró tì yín tó nígbà yẹn pé màámi mo rò pọ́n ń pè yín ibo lẹ wá fi màámi yẹn ibo lẹ fi sí ṣé ẹ rántí pé ẹbí ti ń ṣá ṣé ẹ rántí pé bọ́kùnrin ẹ bóbìnrin ṣé ẹ rántí pé láwọn ọmọ débi pé èèyàn burúkú olójú dúdú yìí ó wá ń ṣerú nǹkan báyìí ìyẹn Yóǹdó ni mò ń sọ ó wá ń ṣerú nǹkan báyìí ó wá ń gbà àwọn ọmọ ẹ̀ torí mi ò ní lọ́mọ ló ń gbé ọmọ títí ẹ̀ ní tó wá ń ṣe oríṣiríṣi tó wá ń kọ oríṣiríṣi tí ó bá ṣe pé bóyá pé ẹ̀mí èṣù ó jọ wà láàrin mother-in-law àti daughter-in-law ṣé ó yẹ kírú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó wáyé láì ní ìgbésẹ̀ kankan tẹ́ gbé mi wá rò pé fìṣẹ́jú kan àbẹ́fẹ́jọ́ ọjọ́ kan pé má bínú ìyá mi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe ṣe kankan láàrin yìí dẹ̀ bẹ̀rù Ọlọ́run wá joyè arógbá aṣọ 20 má balẹ̀ wá ń yíra yín láàrin inú ilé ara yín wá ń dánú ilé ara yín rú wá ń dàgbèsè ayé àwọn ọmọ yín rú fúnra ara yín nítorí pé ọlá tá ń wá mímì kan ò sí tó máa mẹ́kù níjú Ọlọ́run bẹ ò wàláì Ọlọ́run ó ń bẹ ẹni tọ́lọ̀ bá dẹ̀ ti wà lẹ́yìn tó bá jẹ́ pé kì í ṣe pé Ọlọ́run dúró sẹ́yìn ìyá yìí ni tí wọ́n ṣe pé
Ọlọ́run dúró sẹ́yìn ìyá yìí ni ẹ wo a lot of things tó ń pass through tẹ́ wá tún wá ń gbé àwọn ọmọ yín ṣépè kí ló dé kí là ń fà ṣógun nílé ayé ni ṣógun nílé ayé ni tí bàbá bá tiẹ̀ ti dàgbà tó jẹ́ pé bóyá pé ẹ̀dẹ̀ ti mọ̀ pé ẹ ti lo bàbá mọ́gbà o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ìyàwó ọmọ yín náà tún lòyìn mọ́gbà ni ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run wàláì kí n ṣe nǹkan tó dáa ká wá kó lórí mọ̀dà yín lọ ká wá bọ́ sórí bàbá àbẹ̀ta Ọlọ́run á tú yín sílẹ̀ ní ilé ìtẹ́ra sí yìí o bọ́ ẹ̀yin náà ò ṣe dá alábòsí yìí wàláì bàbá àbẹ̀ta ṣe dáadáa rárá nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tán ní kẹ́ wá jẹ́rìí tẹ́yìn wá sọ pé ẹ lọ bí iṣẹ́ wọ́n wá fi àwọn ọmọ yín wọ́n wá lọ fi wọ́n jẹ́rìí aburú sorry to use that language wọ́n wá lọ fi àwọn ọmọ yín jẹ́rìí aburú inú yín dẹ̀ ń dùn àwọn ọkùnrin kan máa ń wà láìra ò gbọ́dọ̀ ra ọmọ wọn kò gbọ́dọ̀ rọ ọmọ lọ́mọ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wá dákẹ́ ẹ wá ṣe ẹ̀kan máa ẹ wá ń sóyìnbó òṣì bíi tẹmọ òyìnbó wèrè náà tó ń sọ ẹ wá ń sóyìnbó bí ọ̀pẹ rẹ̀ ta ló rán yín ṣe ṣé nǹkan ta ni ẹ ṣe ṣé nǹkan tí súnà kọ yín nìyẹn ẹ dẹ̀ wá máa ṣe ẹ máa fọ̀rọ̀ Ọlọ́run ẹ máa fi bọ́ àwọn èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run o wàláì tó bá jẹ́ pé ẹ̀fọ́ lẹ jẹ tí nǹkan yín fi rí bá ẹ lọ bèrè lọ́wọ́ ìyá yín o Ọlọ́run ọba because tí ọmọ bá ti ń ṣe bákan lé ayé yìí ẹ jẹ́ ká lọ bìyà tó bí mo máa sọ fún mi yẹn díẹ̀ ní ti bàbá wàhálà ẹ jẹ́ ká lọ béèrè lọ́wọ́ ìyá tó bí pé ipa wo ni wọ́n náà kó nínú ayé àwọn ọmọ ọlọ́mọ nǹkan tẹ́dà bá dẹ̀ ṣe ní ayé yìí òun ló máa gbà àṣegbé kò sí o àṣepamọ́ ló wà ṣẹ́rọ Ọlọ́run wà báyìí pé ojú ayé yín náà ti ń bàjẹ́ yẹn ẹ̀yin yín gan ti ń dàrú látòrí mọ̀dà yín lọ kẹ́yìn náà tún wá wò kẹ́ tún wá dákẹ́ bẹ̀ ẹ wá ń sòyìnbó yẹn bẹ́ẹ̀ ni tán fi ṣe alágbàfọ̀ràn kódà náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run wàláì tàláì ẹ jẹ́ kí ló mú yín ṣé tíyàwó yín tó bá ń ṣe bákan sẹ́yìn ẹ máa jẹ́ kó yẹ pé láàrin ẹ̀yin àti ẹ̀yin yẹn kó fara àta sílẹ̀ ẹni yóò ṣẹ̀yìn kò ròyìn ìfẹ́ ló wà ń bẹ̀ tá fi ń ṣe family friend tí lè oge ó tó gẹ́ anybody jẹ wàláì ìfẹ́ ló wà ń bẹ̀ tá fi ń ṣe family friend àìmọye ẹ̀yin wá mú yẹn ẹ wá sọ di bàbàrà àti ex-wife àti ex-husband ẹ wá ń fòṣì ṣayọ̀ ẹ̀yin nù Ọlọ́run nù yóò dò kò lè dùn mí fún ẹ ibi tó ti wá wọn ò kú ẹ dáadáa tó bá rí ìyàtọ̀ ẹ wàá mọ̀ pé ibi téèyàn bá ti dé èèyàn ò kí ń nawọ́ àbùkù sọ́mọlàkejì ibi tó tún wá wọ̀ náà ó tún lágbára jù wọ́n lọ èyí ilé ẹ̀kọ́ ilé tiẹ̀ ò rí kọ́ èyí ẹ̀kọ́ ilé ìyá ọkọ ẹ̀kọ́ ilé ọkọ ó tún rẹ́ni kú ẹ tún padà sòyẹ́pọ̀ ẹ tún fẹ́ fò iná Ọlọ́run á já yín bọ́ ẹ tẹ̀ ti jábọ́ lórí ilé ìtẹ̀ṣe torí pé àwọn ọmọ ọlọ́mọ wọn ṣẹ̀yìn wọn ò ròyìn àwọn ọmọ ọlọ́mọ ò ṣẹ̀yìn wọn ò ròyìn níbi tí àwọn ọmọdé ìbá dé yìí bí ẹ lọ́hùn táwọn ọmọ tiẹ̀ bá bá débẹ̀ lójú ẹ̀mí ayé ò ní máa rí rádaràda báyìí wọ́n ní pé torí pé kí ni kékeré ní màlẹ́ tí ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn níbi tí àwọn ọmọdé ìbàdé yìí tán ó ṣọmọ a degree tán ló wà lọ́wọ́ wọn ni Ọlọ́run máa tọrọ pé tó bá lè tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tó lè bọ́ta kó wá túbá kó tọrọ lọ́wọ́ ọmọ àwọn ọmọ ọlọ́mọ tó rírí tó tẹ́ẹ̀jọ ṣe pé kíní rí tó wá ń sọ gbogbo nǹkan báyìí káwọn èèyàn kan náà kan wá gbọ́mọ tiẹ̀ náà sínú pósí ẹrẹ́ ni dáadáa bá ṣe ni wàláì ẹrẹ́yàn gidi bá ṣe ni àti pé wọ́n ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó ṣáwọn ọmọ tìyín náà sí gá lónìí kán wá máa kiri ẹ̀ kiri bá a ní bẹ̀rù Ọlọ́run jura wa lọ wàláì a ní bẹ̀rù Ọlọ́run a ní jura wa lọ ìwọ ò ní bẹ̀rù Ọlọ́run kọ̀ọ̀kan kódà èṣù tó ń sìn gan ò bẹ̀rù ẹ̀ torí pé wọ́n gan o ti fẹ́ lágbára dè sí lọ́dà bẹ́ẹ̀ ni o ti fẹ́ lágbára dè sí lọ torí tó bá lágbára dè sí lọ wọ́n máa wò pé Ọlọ́run kan ló dá ẹ̀
Ọlọ́run kan ló dá àwọn ọmọdé wọn ọmọ kankan ẹ jẹ́ tó bá jẹ́ pé ìyá wọn tọ́ọ̀tì ẹ̀ ṣe nǹkan kan fún ẹ náà ló fẹ́ bá fà wàá fọmọ ọlọ́mọ lẹ̀ láyé ọ̀tọ̀ ẹ jọ nítorí Ọlọ́run ibo làwọn ọmọ tiẹ̀ mi ṣépè fún ẹ o báwo ló ṣe wá fẹ́ ṣe táwọn ọmọ ẹ tó fẹ́ débi gíga àwọn ọmọ tá à ń sọ yìí kékeré inú wọn ti ń pa owó ṣóńdù ẹni àbó ń ta ẹ lára kékeré inú wọn ti ń pa owó wo tí imam tó bá wà lórí live show tí gbogbo wa ta máa rẹ́rìn tínú wa máa dùn gbogbo wa pátápátá la máa ń rí wọn máa ń dùn kárí ọmọ yẹn lójú òsì ẹni ọmọ inú ẹ ń kọ́lé òun jíṣù àwọn ọmọ tiẹ̀ ni wọ́n wá ń gbé tó wá ń gbé ṣépè gbogbo nǹkan tó bá ti sọ bá tó ṣe dàdí o wàláì lọ́la àwọn abiamọ ayé àtọ̀run tí wọ́n máa ń wo àwọn ọmọ òkókó tó bá dá wà nínú ilé tí wọ́n máa ń wo àwọn ọmọ ẹ̀jọ̀ ọ̀run tó bá dá wà gbogbo àwọn áńgẹ́lì yẹn pátápátá wọ́n máa dáwọ́ jọ lé ẹ lórí ni gbogbo nǹkan tó bá ti sọ báyìí títí ẹ ló máa dà ó padà sínú ilé ẹ àṣẹ ọ̀run ti gùn kó yí padà mọ́mí ẹ máa bẹ́ tó bọ̀ mọ́ náà wà pẹ̀lú ẹ̀yìn tó àmì lágbára rẹ̀. Thank you very much. Thank you. That was deep. Ẹ káàbọ̀ sórí ètò ta ló tún fẹ́ bá wa gbẹ́nu sí máìkì o. Ṣé ẹnìkankan tún fẹ́ bá wa gbẹ́nu sí máìkì? Tábàárẹ̀ tó fẹ́ bá wa gbẹ́nu sí máìkì á jẹ́ pé mo wá create awareness lórí ọ̀rọ̀ ìrírí ayé tèmi fúnra mi. A máa ń gbé ìrírí ayé àwọn èèyàn wá lóríṣiríṣi. Then mo fi wá fi sọ fún yín ṣẹ́rẹ́ni tí ò bá mọ̀. Ẹni tó kàn ló mọ̀ ọ́. Téèyàn máa búlé èèyàn. Ó dàbẹ́ ni okay ẹ go ahead. Èèyàn kan ń pè wọlé. Ẹ jẹ́ káwọn ẹni tán pè wọlé sọ̀rọ̀ náà ẹ má bínú ẹ sọ̀rọ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run lọ bẹ létò. Ìwádìí yìí tuntun lágbára ni sì kọ́ wa ní ọgbọ́n. Ó jẹ́ ká mẹ́ntì ẹ̀ka súnmọ́. Ó jẹ́ ká mẹ́ntì ẹ̀ka sá fún. Ó jẹ́ ká mẹ́ntì ẹ̀ka bẹ̀rù. Ó sì kọ́ wa ní ẹ̀kọ́ nípa òye ilé ayé. Ọlọ́run tó wá ń dúró tì yín tó fún ní làákàyè àti okun àti agbára nípa rẹ̀ yìí. Àmín. Nítorí nǹkan tí a gbọ́ ní alẹ́ yìí ẹlòmíràn gan kò ṣètò yìí kò tẹ̀sí ń bọ̀ báyìí tó ti gbẹ̀mí ara ẹ̀ tó ti pokùnso. In fact ajá Ọlọ́run tó ń dúró tì yín ìṣe tẹ̀ ṣe tẹ̀ fi ń dun Ọlọ́run nínú àìnímọ̀ṣe mọ́ kò ní jẹ́ ti yín. Àmín kan fàyà kan. Ọlọ́run kò wá fi gbígbá yín láàmú kò ní fi àmọ́ pa yín lẹ́kún. Àmín ya Allah. Àmín. Èmi kàn nígbàgbọ́ pé ẹ̀dá yóò tó bá ń ṣe rere láyé ọmọ ẹgbẹ́ náà adáwọn tó ń ṣépè fún iṣẹ́ owó ẹ̀ máa ṣàdúrà fún ẹ̀dá kẹta tó bá jẹ́ ń wo àkà àgbà tó wọ́n gbọ́n adáwọn tó ń ṣàdúrà fún iṣẹ́ owó ẹ̀ máa ṣépè fún ẹ rí ọ̀rọ̀ tí fẹ́ sọ tí máa ní kí n máa sọ ẹ bẹ̀rẹ̀ sọ fún wa pé ká má fi ìtara àti bó ṣe ń dùn àbí sọ̀rọ̀. Ẹ kàn má ṣe pé ní ẹ lè sọ̀rọ̀ ṣé mo káwọn èèyàn ẹnìkan àwọn ẹlòmíì ń gbọ́ àwọn ẹlòmíì lè máa hùwà bẹ́ẹ̀ yẹn tán lè bóyá lè rọgbọ́n kan bẹ̀. Ẹgbẹ́ tí àwọn tára bá ta abiyamọ yóò fi ìlara sọ̀rọ̀ torí Ọlọ́run má ṣe wá ní abiyapá kò sí abiyamọ tó máa rí tó ń ṣépè fún ọmọ òun àbí ọmọ ọlọ́mọ tínú ẹ̀ máa dùn tó bá jẹ́ abiyamọ tó tọ́ o tí kò ṣe lábòsí tí kò dẹ̀ ṣe onílára àbọ̀ níbàjẹ́ ara máa tàyàn ẹ bá rí àwọn tó ń sọ̀rọ̀ àkọ́kọ́ náà fún ìgbà tó fẹ́ sọ lórí ìsáàsì wa wọ́n tún jẹ́ ẹni Ọlọ́run wọ́n ní bóyá kánà lára sí bọ̀tọ́lá pé ajá àti ọ̀pẹ́ kánìkan máa sọ̀rọ̀ òdì because we are human ẹran ara ni wá. Ànábì sọlá islam tó ń dápẹ́ Ọlọ́run dídí ṣe operation fún ànábì ẹni àjíyà láti mú kó lọ́kàn ẹ̀ ànábì èèyàn bíi tiwa náà lànábì sọlá islam. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé gbogbo ẹ tó bá ń ṣe ìwà bí àgbàlagbà ni o ìyá ni o bàbá ni o gbogbo ẹni káyọ̀ kò máa jèrè iṣẹ́ owó ẹ̀ àjíyà Ọlọ́run máa gbé yín lékè ẹ má gbé yín sọ̀rọ̀ jù ìṣẹ́lẹ̀ mi náà láyé kó sọ̀rọ̀. God bless you. So you could go ahead now. Okay, go ahead. Alhaji Akeem ò tí unmute. Ẹ̀yin go ahead.
Okay, ẹ káalẹ́ mà, ẹ kú ètò ẹ látàárọ̀ mà. kálẹ́ o ọlọ́run ló gbé létò ìyá Come onítìrí and give him wa. cover it and keep going. Yes mà, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Àwọn ọmọ ló lẹ ń gbọ́ràn wọn lẹ́ẹ̀kan, ẹ jọ̀ọ́ ẹ má Of bínú. course. Èmi kàn, mommy, you have been a strong woman because if I were ọlọ́run to be you, the thing is it as in it will drain someone emotionally, physically, mentally. yes. And if not that God has been with you, Ọlọ́run kò sí bẹ́ẹ̀ èèyàn bírú tèmi o, màá ti ṣìwàwù because ó wà disheartening kéèyàn máa wò pé ẹni tó bímọ kéèyàn dẹ̀ máa ṣépè every time fún èpè burúkú kí ara má dẹ̀ ta ẹni yẹn. That's why tí mo sọ pé Ọlọ́run dìídì dá yín fúnra rẹ̀ ni tó fi orí ọ̀fẹ́ tó fi gbé yín ró because if not kò possible. Àwọn èèyàn ò tí ì ṣètò yẹn aṣáá rí káàkiri tẹlòmíì ti máa gbé picture àtọmọ àti gbogbo family tá máa rọ̀jò ìpèlé wọn lórí tàṣẹtàṣẹ tìṣẹ́rẹ́. Thanks for everybody that's But giving thank people God. on TikTok. Ẹ ṣé o. Ẹ má sọ̀rọ̀ yín lọ. But èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé if God be for you, who can be against you? Nobody. The Bible says they will come once but they will run in front of you in sevenfold. That is, tó bá wá nígbà kan fún yín, Ọlọ́run sọ pé wọ́n á lọ fún wọn ní ìgbà méje. Tó bá wá nígbà méje, that means God will chase them 21 times. That is, Ọlọ́run wà nípa tiyín, and if God be for you, bí mo sọ, who can be against you ni? He God has blessed, no man can curse. And the Bible have said it all. He who bless you shall be blessed, and whoever cursed you shall be cursed. Every tongue that rise against you in judgment shall be condemned. Allah. Yes. And this tó ti jẹ́ pé Bíbélì sọ pé òun ó fi ẹ̀mí ra ẹ̀mí fún yín ni. Gbogbo ẹni tó bá robi ròyìn ro ọmọ yín káwọn rẹ́dì láti forí ara wọn gbé. Òun náà máa ń sọ pé wọn ò mọ nǹkan tẹ́lòmíì ní pé ó ní Ọlọ́run tó ju Ọlọ́run lọ, tó máa ń agbèjà máa ń mà là lọ́lọ́run. Bẹ́ẹ̀ni. Because tó bá ti dé ó dé nìyẹn. Ṣé rí gbogbo àti bàbá ìbẹ́ta yẹn, èmi wò pé bàbá ìbẹ́ta kò sọ́pọlọ ẹ̀ lórí ẹ̀ tó fi ń ronú. Ẹ má bínú mà. No, Because ká ló lọ́pọlọ. kò wá jọ bẹ́ẹ̀ ni. Gbọ́n tí mo kà Kò tí ní bàbá kò bẹ̀ka sí tí lọ kọ lórí ẹ̀. sórí kíní à ń sọ̀rọ̀ lù. Ẹni tọ́nà náà ń gbèjà gan kò gbọ́n tí mo sọ, ó ti sọ pé òun ò ráwọn ẹni yẹn ń ṣẹ́. Níbo ni gbogbo wọn fẹ́ fojú sí sí? Etí mẹ́rin ló gbà lọ tó gbà bọ̀. Because those people, Mami, because those people that they are support, they are nitwit. Èrò ìwòran ni wọ́n, àwọn ọmọ tó máa ń lò tán fi ń ṣe ìjà òṣèlú tó yẹ pé nǹkan tó bá lè ṣe wọ́n kó ṣe wọ́n, àwọn yẹn ò rán wọn. With 10,000 naira, they will sell their life off, forgetting what they can become tomorrow or who can help them to achieve their aim in life, their objectives. So wọn mọ̀ pé èèyàn ló máa ń ràn yàn lọ́wọ́, ló máa ń gbéyàn dókè. Ó lè jáde àlèyàn kan tó ń ṣépè fún máa ṣe fún ẹni tọ́lọ́run á fà ẹ́ lọ́wọ́ sókè, wọn ò dẹ̀ mọ̀. So that's why they jẹ́ pé in everywhere you are, whether in gathering, in social media, know how you behave, know how you trespass, so that they will not use it against you in future or where tó bá ti ró lórí ẹ̀. Wọn kì í mọ̀. They don't know that all those things. Kọ́mẹ̀ntì kiri ló ń gbọ́rí ayé òun dànù. Bẹ́ẹ̀ni, even aláàánú ẹ̀ gan lè wá comment section kó kàn rí kíní ẹ̀ kó kàn wá ní ṣẹ́ni tí irú ẹ̀ ní iná ń ràn lọ́wọ́. Ló bá tán, that means you have blocked your glory. Pẹ̀lú ọwọ́ ara wọn. So òun lè sọ pé nitwit làwọn. Ṣe mọ̀ pé wọn ò mọ nǹkan tó ń ṣe bí ẹni tọ́pọlọ ẹ̀ ò sí nítòsí ẹ̀ tó wà látẹlẹsẹ̀ tó fi ń rìn tílẹ̀ bá gbóná ó máa jóyàn. Bẹ́ẹ̀ mi ṣe rí wọn nìyẹn. And bàbá àbẹ́ta hùwà bí ọkùnrin ṣe ń hùwà. Thank you, ma. Bàbá àbẹ́ta hùwà bí ọkùnrin gidi ṣe ń hùwà. Ó ń hùwà bí ọkùnrin oní skirt. Ẹ mọ̀ tó máa sọ pé ọkùnrin tó ń wọ skirt. Ẹ mọ̀ pé ó ní bó ṣe jẹ́. That is, he's not acting with sanity. He's acting as if he's kò sane rárá. Pé kò sí ní complete ara ẹ̀ as ọkùnrin. As a man, you take charge. And when you take charge, you take full responsibility for whatever action you take. Nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn. Pé this thing is not supposed to be so, then you stand by it. Nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn. Ọmọ yẹn sọ pé ó ń hùwà bí ọkùnrin oní-skirt. Ṣé mọ̀ pé àwọn obìnrin kan wà tó yẹ pé oní-skirt ni wọ́n bọ̀ wọ́n lọ́pọlọ. Bàbá àbẹ́ta ò hùwà rárá bíi pé òun wọ skirt òun tún lọ́pọlọ. So kò hùwà bí oníṣòkòtò rárá. Àwọn oníṣòkòtò máa ń dúró re.
so èmi máa wò pé ọ̀rọ̀ títí wọn Ọlọ́run nìkan ló lè gbà wọ́n bọ̀ mọ́mì remote gbogbo ẹ̀ control ló ń control bàbá ìbẹ̀ta. òun náà ni ẹni tó ẹtú káwọ́ padà sórí arábìnrin tí bàbá ìbejì máa ń pè arábìnrin fúnra rẹ̀ gan ò ní ara ẹ̀ ṣe mọ̀ pé nǹkan tẹ́mi rí ni pé Ọlọ́run ti gba oorun lọ́wọ́ ẹ̀ ó ti gbé àìsàn àìwọlé lọ́wọ́ wàláì kò sí rọ́ọ̀bẹ̀. and she didn't know that she's already sick and she's yet to be diagnosed. látòrí ọ̀rọ̀ mi. Yes. kò dẹ̀ ìmọ̀ pọ́lọ́run ní And apart from that, mommy, ṣe mọ̀ pé physical work license ló lose ó ti lose spiritual license there because she's evil and bitter, and apart from that she didn't know that wọn ò kì í bẹ́ni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jà kò ń ṣe gbogbo èèyàn ló gbọ́dọ̀ like ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí rárá o because everybody bá like ẹ kò kì í ṣe sugar kò dẹ̀ ń ṣoyin. bẹ́ẹ̀ni. So ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ó yàtọ̀ sẹ́ni táráyé nífẹ̀ẹ́ sí ṣe mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ni pé kéèyàn fẹ́yàn kọ́lọ́run má fẹ́ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́yàn béèyàn ò fẹ́ kò kàn wàláì Ọlọ́run ṣiṣẹ́ fún lọ. wàláì. So ìyá arábìnrin wa kò Ọlọ́run ṣe rí nǹkan tó ń ṣe spiritually àfi tí ẹ̀yin fúnra yín àtọ́lọ́run yín ẹlẹ́dàá yín bá forgive ẹ̀ ló ṣe lè gbádùn because wọn ò lè diagnose nǹkan tó ń ṣe physically and spiritually and she's yet to know that a lot is as in ó máa ṣẹlẹ̀ sí àtòun fúnra rẹ̀ àti nǹkan tó ń ṣe because òun fúnra rẹ̀ ló ń gbé ẹ̀gún sórí àwọn ọmọ tó bí láì ṣiṣẹ́ ẹ̀gún. Ṣé mo pa àwọn ọmọ yẹn she's the one engineering them to do evil and by the time she's reaping those evil. That's why I'm not because mo kàn wò pé àwọn yìí iṣẹ́ tiwa because you are a mother and you are compassionate about being because you are compassionate about if you do this tẹ́lẹ̀ wọn sórí igbá pé ẹ̀yin náà bímọ but òun ò wò pé òun dẹ̀jẹ̀ lọ́mọ lórí ó hùwà bí wèrè tó gbọ́mọ sílẹ̀ tó ní tájá bá lè jẹ́ kó jẹ́ ìjọ tó bá gbádùn àrántí ọmọ tí ò bá dẹ̀ gbádùn kò sí nǹkan tó kan wèrè so bẹ́ẹ̀ ló ṣe hùwà mọ́mì ọmọ ṣe ń sọ pé tó bá ń gbọ́ tá à ń sọ̀rọ̀ lálẹ́ she should know that a lot is wrong with her and it's only God that can diagnose her and heal her from what she's suffering from. Ọlọ́run nìkan because she's so based with you but mo fẹ́ kó mọ̀ kankan pé kò ní kú kò ní rùn ṣùgbọ́n kò ní gbádùn ojú ayé ẹ̀ làwọn ọmọ yẹn á ṣe máa ṣe eré ní dáadáa táwọn máa bá yín ya ilẹ̀ kò ní kú tí nǹkan kan bá ṣe kò ní rí pọ́lọ̀ ń wà nípa tìyín pé àwọn ọmọ yín máa ṣe dáadáa nínú ayé nǹkan tèmi rí nìyẹn let her continue to be wèrè ọlọ́jà ṣe pé tí wèrè bá ti wọjà kò ń ṣe é mú so ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ fojú wò pé wèrè ní lè bá wèrè tò because eléyìí kọjá ẹlẹ́dẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ni mà ó kọjá ẹlẹ́dẹ̀ tẹ́lẹ́dẹ̀ bá ṣì wọnú ẹrọ̀fọ̀ wọ́n sì lè fẹ́ ṣàn kó tó tún padà síbẹ̀ bọ́ eléyìí ó ti já ọjà wèrè tó bá ti wọ ọjà kò ń ṣe é wò mọ́ kò sí babaláwo tó ń rí wò àbí ọlọ́run nìkan ló lè rí wò tó ti já ọjà mọ́mì tó fọ ọlọ́run ṣọ́ yín mo fi ṣọ́ gbogbo nǹkan tẹ ní àtọ́ ọmọ tẹ finú bí àtàwọn ọmọ tẹ fẹnu bí nǹkan kan ò ní ṣe gbogbo àwa tó ń tẹ̀lé yín àwọn tó bá fẹ́ yín fúnre màmí rí á jẹ́ tiwọn ni gbogbo ẹni tó bá dẹ̀ robi ròyìn ìlọ́po ni ire máa bá wọn kódà ẹni tó jẹpo tó jẹyọ̀ yín tó robi ròyìn because òógùn yín ni kò ní ríre kò ń ṣèpè màmí ṣùgbọ́n ó rí bẹ́ẹ̀ ni because ẹ ti jẹ́ kán rí ire nígbà tí ìbànújẹ́ bá wọn. Mo máa ń wò pé if not that you are a strong woman ẹ ti jẹ́ kán rí ire nígbà tí ìbànújẹ́ bá wọn tán ráyọ̀ ẹ jẹ́ kẹ́rin bọ́ sí wọn lẹ́nu if they now turn against you pé ọwọ́ tó ti bọ́ pẹ̀lú oògùn ẹ̀ láì jà láì ṣẹ̀ náà wá rò pé kán di ọ̀tá yín àbí kán lọ kún ara àwọn ọ̀tá yín wàláì màmí ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa wo ibi tán máa bàdé tán má ti lè bọ́lọ̀ ọjà kan continue bóyá máa win àbí wọn ní win ó dàárọ̀ everybody ẹ ṣe ẹ kú ètò látàárọ̀ màmí. ẹ ṣe gan ìyá àbèjì thank you I'm so happy ṣe rí mọ́mí mo ní ọ̀rọ̀ fún àwọn oníkọ́mẹ́ǹtì sọnù tó yẹ pé wọ́n ti wá sílé Alesta TV wọ́n ti jọba wa ṣe wọ́n ti jọba mu tó rò pé tẹ́tẹ́ wọn máa jẹ Ọlọ́run sí lẹ́yìn alábòsí wàláì tẹ́ bá dẹ̀ tí ń bọ̀ náà tẹ́ bá tún ṣì kù lẹ́yìn tẹ́ tún ṣì ń bọ̀ ẹ máa bọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni
Ọlọ́run máa máa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe lérí. ẹ lọ bá àbúrò mi ẹ lọ ń tọrọ owó màá lead náà bí ẹ ń tọrọ owó ẹ fẹ́ ṣe lọ́ńchì lọ́dọ̀ àbúrò mi ẹ rí Ẹ pé fẹ́ ṣe èpè yóò lọ́ọ̀tì. jà yín ẹ lọ ń bá àbúrò Wọ́n mi tiẹ̀ ẹ wá tọrọ owó ṣebí wọ́n jẹpo wọ́n mì ibi tí ẹ bá dé. Ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ jẹ́ káwọn kẹ́lòmíì gbé ẹlòmíì náà débẹ̀ pick káwọ́. up from there bẹ́ẹ̀ ni Wàláì kẹ́lòmíì gbé débẹ̀. Ṣé wá rí o? Ọmọdé tó ní kinní kan òun fẹ́ jẹ ẹyẹlé àbọ̀ rẹ̀ orí ẹyẹlé ni kò ní jẹ́ kọ́ ọmọ dàgbà o. Wàláì ẹ má máa ṣe sí ni. màmí máa pè Ẹ yín má máa ṣe sí ni. nọ́mbà tí màmí ń pè Torí gbogbo kọ́mẹ̀ntì yín ẹ là hold ń on rí mọ́mì kiri. mi kàn ń pè ẹjẹ́ àgbè mọ́mì mi kàn ń pè ẹjẹ́ àgbọ̀n tí màmí fẹ́ Ok sọ ma. kò tí ẹ ń ṣe kọ́mì nọ́mbà àná pé Salamu alaikum. wa aleykum salam ma Salamu alaikum. wa aleykum salam Akú màmí ètò ọlọ́run lọ bẹ létò mà àkí gbogbo ilé ẹ̀kọ́ àsìkò ọdún àwa ìlú ọba nìyẹn wa láyọ̀ o. àmì mà tó àmì mà ọlọ́run lọ́ba yà láàánú tí gbẹ̀dẹ̀ àlékè bẹ́ẹ̀ ni mà ọlọ́run ọba mi gbé ọ lékè àmì àgbáríkọ̀ mà lánàbí. sallallahu alaihi Bí wasallam wọn pọ́gbọ́n àgbò ní dájú ẹ̀ àgbò yóò dé wọn mọ́lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. àmì kò ń fara ọmọ pẹ́ ọmọ tó lóun ya ohun tó lóun fẹ́ yá dẹbírú darárú dọ̀rẹ́rú dàdúgbò rú di gbogbo ẹ̀rú gbogbo ẹni tó bá mọ̀ ọ́ dí tọ́mọ̀ ọdún tó ṣe ọlọ́run dí tú ọlọ́run ní dì gbogbo ètekéte tí wọ́n bá dí ọlọ́run ó tù lé lórí pẹ̀lú àmì òkú ọlọ́run àmì lẹ́yìn ọ̀la ọlọ́run ọba mi fi ọ́ ní ọkàn balẹ̀ àmì kò ń nǹkan fara ò sì ní í ṣe àwọn ọmọ àmì àgbáríkọ̀ lánàbí wọ́n sallallahu ní alaihi ilé wasallam téèyàn bá fi tọ́mọ òun nìrí máa ń wó o ò sì fèké dání ọkà ọ̀rajà ìpẹ́ ò ní gbowó òkúta àmì kò ń fara àdúrà pẹ́ lèmi ò ṣe bẹ́ẹ̀ ni ẹ ò ṣé ní mà gbowó òkúta o àmì ẹ wo inú àwẹ̀ ọlọ́run ṣe àwẹ̀ tiwa àtẹ̀tàwọ̀ christian ọjàpọ̀ bẹ́ẹ̀ o ni ò mọyì orí tó feed ṣé orí gbogbo àwọn eléyìí pátá ní ìwàásù ni ò ní lẹ́lẹ́dàá àwọn ò ní ṣe ọ́ lẹ́sẹ̀ ìbínú ẹni tí ò retí oúnjẹ tó ń jẹ bá lójijì wọ́n kàn jẹ́ yí pé ọkàn máa ń gbọgbẹ́ ni àfi ilẹ̀ mo ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run tó ní kálukú ń béèrè ọlọ́run ó ṣe é fún un ọlọ́run náà sọ bẹ́ẹ̀ ó ti sọ fún wa ó ní alíjẹsà nìsàn ìlà nìsàn gbogbo ohun tẹ̀dá bá ṣe ni ó jèrè rẹ̀ tẹ́ẹ̀ bá ní òun yá síkọ̀rọ̀ òun yí sọ borí òun kó síbi kẹnìkan orí òun sọ́lọ́run òye ni ọlọ́run ò tó Allahu gbé akbar débi pé yóò sùn oníkálukú ọlọ́run lọ́bẹ ẹlẹ́sàn tó purọ́ tó sunkún tó yí ńlẹ̀ tó láwọn ọmọ máa sunkún tó tún ń kó bá àwọn ọmọ ọlọ́mọ tí ò rò ó wọ́n ní béèyàn méjì bá wá tí ẹni purọ́ tẹ́nìkan ń purọ́ bí ẹni tí ń purọ́ ọba mọ tẹ́ni purọ́ fún ọba mọ ẹni tí ń purọ́ mọ̀ lọ́kẹ́ ara rẹ̀ wípé òun ń parọ́ bẹ́ẹ̀ ni ó mọ̀ lọ́kẹ́ ara rẹ̀ pé irọ́ ni gbogbo ohun tóun pa kò gbádùn bí wọ́n ṣe ń rí o òró níwòsàn ni ọlọ́run ò sì ṣetán tí ó wòsàn torí tó bá yẹ pé ọlọ́run ní gbọ́ tiẹ̀ tí ó wòsàn ni láti jọ yìí ó yẹ kó ti rí ìdáǹdè nínú ohun tí ń ṣe orí rẹ̀ ti yí pátápátá àfilẹ̀ ohun tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ní béèrè ìyá kan ò ní sàwọn ọmọ mi o àmì àmì pé mà kó sì ti kò gbé kó sí wọn tara rẹ̀ gangan ló gbé àwọn ọmọ yìí they are innocent children. torí ẹ̀ ní mi torí ẹ̀ mi ò ṣe dárúkọ wọn mi ò ṣe pé fáwọn ọmọ yẹn even kíní orí Facebook kíní àwọn ọmọ ẹ̀ ló fi comment lórí YouTube torí ẹ̀ mo ṣe fi kíní alẹ́ṣà kíní kọ́bà ẹ̀. ẹjọ́ máa ṣe ẹni tó tafà sókè tó yí dóborí bọ́ ara yìí ọ̀bá rí sọ́lọ́wọ̀n ọ̀bá rí. Ọlọ́run mo fi ànábì mọ́mọ́ rasúlì láìsàlà láìwọ́sàlà máa whoever tí ọba àwọn abúlé rẹ kójó nǹkan jẹ́ lómìn rẹ ọlọ́run ti dán ládàá tán ó sì ti daṣọ àṣírí wò ó sì bọ́ ọ láṣìírí. ẹ ṣeun ma. ó ti pàkárí ayé ẹnìkan ò sì lè wọn ò lè bomi pa torí kò yóò ṣògo ayé ògo látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run wà kàn lére gbogbo ohun tó ṣe pátápátá ọlọ́run ló bẹ ẹlẹ́sàn yóò sàn ẹlẹ́sàn.
ẹ ṣé màmí ẹ fi ṣé mà. ààrẹ lọ́kàn balẹ̀. wọ́n create awareness fáwọn èèyàn káwọn èèyàn. Some people could be Ó going wí through tí these things, like they could be going through it. òdodo ni tí ọba yẹ pé náà ń dán ládọtán ẹwà ti yọ ọdún yìí. Pé mo wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò easy o, Ọlọ́run ni o. Ọlọ́run ló tún ní kí n ṣe psychology o. á padà lẹ́yìn ẹni ni òun sì lóun ò ní padà bí bá ti ń sáré tó Ọlọ́run ni ó máa fà á lẹ́sẹ̀ sẹ́yìn àgbáríkọ̀ lánàá. Sallallahu alaihi Ọlọ́run ni ó wasallam. máa fà á lẹ́sẹ̀ sẹ́yìn. Ẹ ṣé Ojú mà. ni ó tì nígbà tó bá yá. Ẹ ṣé mà. Àlẹ́síàn tẹ́ ẹ̀ bá mi dá sí tẹ́ ẹ̀ fi mọ́mì yín lọ́kàn balẹ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ọ̀tùnú fún Ọlọ́run ó tu ẹ̀yin náà mímú Ọlọ́run ó fi yín lọ́kàn balẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run lójú ẹ̀mí wa Ọlọ́run ọba wa dà á lọ́lá bá a ti ń fẹ́ ògo rẹ̀ ó sì yọ tàwọn ọmọ rẹ̀ alálùbáríkà làwọn ọmọ wọn rògbò wọn lò báríkọ̀ lánàá níbi tí wọ́n dé mò ní wálé wúrà fáná ọmọ káàní àlìyá òkè 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 ni wọ́n máa lọ. Number 1. Ẹ ṣé mà. Masalam. Thank you. Bọ́lájí Ṣírẹ̀mẹ́pẹ́ kan ń da star bò wá ní left and right. Thank you. Ọláwálé náà gbogbo ẹ̀yin tẹ́ ń fún wa ní gift lórí TikTok adúpẹ́ àmọ́ lórí o. Thank you very much o. Ṣé kò sẹ́ni tó fẹ́ gbẹ́nu sí máìkì mọ́ ká lè fi eléyìí ṣe ìlọ. Ẹ ṣé mo dúpẹ́. ẹ jẹ́ ká mọ́mì mo sì fẹ́ gbẹ́nu sí mo ti gbà pé mo máìkì dọ́rọ̀ mọ́ yín lẹ́nu ni ẹ má bínú ẹ má sọ̀rọ̀ yín ẹ má bínú. lórí àwọn alábòsí àwọn yẹléwò. alájà Òun náà ṣé ni mi mo ló ti kan rántí àbí sẹ́ mo rántí pé mo dọ́rọ̀ mọ́ ẹ lẹ́nu tí sista Bọ́lájí bá ti ṣe tán you could go ahead. okay sorry. nígbà tí bẹ́gbọ̀n ṣe tẹ wá wọlé àbúrò lọ pé ẹ fẹ́ ṣe rama ẹ má má ti ẹ̀ṣẹ̀ sọ́nà Ọlọ́run ẹ dàrú igi yín o ẹ dàrú igi ẹ̀ṣẹ̀ yín kó ní kálukú mọ ìwọ̀n ara ẹ̀. ṣé màmá yìí kọ́ ló ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ aburú tẹ́ ẹ gbé dání kò lè jẹ́ kẹ́ ẹ wá mọ́ wọn láwọn ò ṣe mọ́ òun náà ni o máìndì wọn láwọn ò ṣe mọ́ ò bọ́ ìwà yín òun ló ṣe kí ni ló fún yín lára kẹwàá wo bọ́lá ṣe wá ń ṣe orí ọwọ́ ẹ̀ o gbogbo àṣírí yín ló wá ń tú kiri bẹ́ẹ̀ ṣe ń sinwín kiri lórí social media ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe máa sọ pé Ọlọ́run ò tó yín mọ́ ètò tó dání abẹ́yìn lọ fọ ọwọ́ ara yín lẹ fi ṣera yín lẹ fi dá ètò ayé yín rú fúnra ara yín because níbi ká máa kọ́mẹ̀ntì kiri náà kọ́lọ́run ṣàánú wa mo rántí lọ́dún náà lọ́hùn tí mọ́mì máa ní ẹyẹ má máa lọ síbi tó ti ń ṣépè ẹ má máa lọ ṣépè ẹ má lọ ṣépè kínní àwa tá ráàánú gbà o àwọn tó bógun ayé lọ o alihamdulilayi for myself o ìwọ wá látòdìdí sẹ́yìn olóǹkùnrin ó kọ ẹ ó kọ lọ́wọ́ ọba ó wá dé màmá yìí wá fi ọwọ́ ọmọ ọ wá fọwọ́ ọmọ mú ẹ ọ wá pọ́n ẹ lé lọ pọ́n ẹ lé bọ̀ débi pé màmá yìí gbé báàgì wọn gbé fún ẹ kẹ́ lè mọ̀ pé wọn ò ní anybody wípé ó lè ṣàwọn láburú wọn gbọ́kàn wọn lọ́lọ́wọ́n ọba tí Ọlọ́run ò bá sí lẹ́yìn wọn ta ló mọ èrò burúkú tó ń gbé bọ̀ láti ibi tó ti ń bọ̀ bọ̀jú tó pé wà tí màmá yìí mú fún ẹ níjọ́ yẹn lọ́hùn alihamdulilayi rẹ̀ làlá mi because àwọn iṣẹ́ wọn sọ fún mi mo rí everything gbogbo bẹ́ẹ̀ ṣe ń kùnrin ni màmá yìí yẹ ẹ sí wọ́n yẹ ẹ sí towótowó tẹ̀rín tọ̀yàyà tí gbogbo wa dì mọ́ra wa. látọdún wo. láì má. mo ní látọdún wo bí ìjọ yẹn nìkan àtọdún wo ni. wọ́n bẹ èyí tó ṣojú mi ni bẹ́ẹ̀ ni èyí tó ṣojú mi ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni níjọ́ yẹn. kí wá ló fàjà kí wọ́n wá sí going back to school wa. I was forced láti jẹ́ kájọ sùn then níjọ́ yẹn because èmi ò mo bẹ̀rù Ọlọ́run mo bẹ̀rù orí mi
but at the long run mo tún wò pé wẹ̀ ìyá tó kó wa pọ̀ ìfẹ́ ló fi kó wa pọ̀ ó yá mo cover gbogbo wa pẹ̀lú ìfẹ́. mi ti ẹ̀ pé ọkàn déédéé pé ni òun fẹ́ ó kọ́ mo ní my spirit just said no. bẹ́ẹ̀ni gbọ́dé ló kọ̀la. a lè ṣera wa lọ́kàn nínú ilé yẹn a ṣera wa lọ́kàn báàgì màmá yìí wà lọ́wọ́ ẹ trout ta ló mọ nǹkan tó ń gbé bọ̀ Ọlọ́run ju gbogbo yín lọ ẹ̀yin lẹ wá lọ kóra yín pọ̀ àìmọye kan tó ti ṣe táwa yóò gbọ́ sí bẹ́ẹ̀ ni pẹ̀lú ìfẹ́ pẹ̀lú inú kan ẹ wá wo bọ́lọ̀ ọba ṣe wá ṣe bó ṣe wá ṣe orí ọwọ́ ẹ̀ aburú tó gbé wa ó wá dá padà fáwọn tó ràn ẹ wá jọ lọ ń jẹ lẹ́yìn ìyẹn làṣírí ẹ láìṣẹ̀ láìrò àkọ̀dédé rí ẹ mọ́ ni ó fẹ́ lọ bí bébà lẹ́yìn ìgbà yẹn àṣírí ẹ wá tú sọ́wọ́ ìyá gangan kẹlẹ̀ mọ̀ kọ́ lọ́wọ́ kí n fara pamọ́ tẹni tí ẹ níyà mo wo bí tí a máa jẹ lára gbogbo mo wo bí tí a máa jẹ lára gbogbo yín o mo ò rí o wàláì mi ò tí ì rí màá tó máa jẹ yánú yín jù àwọn tí ìyá yìí ó ṣẹ̀ tí ó rò tó ro dáadáa ròyìn tẹ́yìn wá ń ro aburú rora yín ó kú yín ọkọ̀ Ọlọ́run ọba mọ́mí Ọlọ́run máa wà pẹ̀lú iná ojú òní tí you will never fall agbára Ọlọ́run ẹ̀yin àtẹ̀yìn àtàwọn ọmọ yín àti ìdílé yín ẹ̀ ní jábọ́. gbogbo ẹ̀yin loyalist mi ẹ̀yin my lovers ẹ̀yin Alessian tọkàntọkàn agbára Ọlọ́run tí ò ń ṣe Alessian tó fẹ́ jẹ sínú tó ń tọ́ funfun jáde. wọ́n máa bẹ́ tó bọ̀ ẹ̀yà sẹ́ńtú fẹ́ lómi láàyè. Alhaji Akeem tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ látẹ̀ǹkọ́ tẹ̀tí ní sùúrù ó yá Alhaji Akeem ẹ dákun kò sí pé kò sí kinní o torí mo mọ̀ pé inú ń bí everybody ń parabọ̀ ẹ má jẹ́ àṣepè Alhaji Akeem ẹ go ahead. Alájà ṣé wọ́n lè contribute ń sẹ́yìn. yes mo ti ní kẹ́ go ahead. yes ọ̀rọ̀ méjì ni mo máa sọ Alájà. Mo kọ́kọ́ fẹ́ ṣàdúrà fún ṣé ń gbọ́rọ̀ mi ṣá. gbogbo wa ń gbọ́. Mo kọ́kọ́ fẹ́ ṣàdúrà fún gbogbo our Alessians àtàwọn tó ń type àtàwọn tá a gbẹnu sí mic tá a ṣe everything so ilé àti ọ̀nà wa kò ní dàrú ní agbára Ọlọ́run. Alájà aṣíwájú ní ẹ ní di ọlárẹ̀yìn ní agbára Ọlọ́run. Ọlọ́run ló tanná ògo yín iná yìí ò ní pa kò ní kú. You have soldiers tó jẹ́ pé they are fighting behind you. Yeah? So ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ that on behalf of mo gbẹ gbogbo ẹnu àwọn Alessians mo fi sọ̀rọ̀ ń sìn yìí pé ní agbára Ọlọ́run ìfẹ́ tí gbogbo wa tájọ ní sí yín lágbára Ọlọ́run ìfẹ́ yẹn ò ní lọ lẹ́yìn náà bẹ́ ṣe ń kéta fún every one of us lágbára Ọlọ́run iwájú ló máa lọ kò ní sí nǹkankan inshallah bí kudratillah so ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ títí wa bá ṣe ń tẹ̀lé yín ní agbára Ọlọ́run kọ́lọ́n wo pé mo ṣe ti inú mi because I am Alessians and ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣìkejì Alájà ó ní pé ẹ mọ̀ pé ọkùnrin ni mí mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ sí i mi ò ní pè ní bàbá àbẹ́ta mọ́ bàbá Ondo ni mo máa pè ń sìn yín bàbá Ondo ìsọ bàbá Ondo ni màá pè ń sọ. Because ó jẹ́ ọkùnrin tó ń wo ọjọ́ ọ̀la ẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àwọn speakers bó ṣe sọ àwọn tó ṣe submissions wọn bó ṣe sọ. Ẹ jẹ́ kí n sì máa fún yín ní àpọ́nlé díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí n sì máa ṣe sà fún yín. mo máa bí bẹ́ẹ̀ta fún àwọn ọmọ yóò máa ìpọ́dún kan
bẹ́ẹ̀ ẹ bá lọ jẹ́ kí sọ n ní sì bàbá máa ṣe òjò ṣàṣàṣà fún tó bá tí ò jẹ́ bá wá kí sí n gba níkò birthday tó party bá àwọn tó ọmọ time wa tó ń yẹ kí kọ́ n gba níkò gangan time ẹ tí ṣe máa sà gba ẹ níkò dákun ẹ gangan má máa rí tó. bàbá àbẹ̀tà fi ẹ dákun ọmọ yìí all báyìí ṣe right birthday party o all right kó má ipa so wà ní iṣẹ́ nìkan la máa dá ṣe tí tí bàbá àbẹ̀tà kò ọkùnrin tó bá yọjú wo o. ìgbésí ayé ẹ̀ tí ó wo ìgbésí ayé obìnrin tó wo everything kí lọ́lọ́run sọ ọlọ́run ní tó bá lè ṣe déédéé but a máa ní differences láàrin déédéé even gan àwọn ọmọ tá a bí I love wọn jura wọn lọ I understand but eléyìí wá ń ṣẹlẹ̀ o ò sọ pé alájà sùúrà o ò ná lọ sílé babaláwo rí Ah, o ò lọ sí o ò ní alhamdulilayi pé o ò ní pé o lọ sílé oní pásítọ̀ rí o ò ní pé o lọ sí ilé alhamdulilayi tójúbọlé rí ìwọ wá identify èèyàn kan tó jẹ́ pé gbogbo ẹsẹ̀ ẹ̀ gùn ìwọ wá ń tẹ̀lé nìyẹn ẹ sà orí yín gbálẹ̀ sà orí yín ó dàbí pé orí yín gbálẹ̀ sà bàbá àbẹ̀tà ni ẹ má jẹ́ àdá birthday party sí ọmọ yìí ò because tí ì no, tó someone who mẹ́rin lọ. is been who is faithful to you in everything with sincerity with openness together with a family so you are not cherishing that one you are cherishing someone that is going up and down with ilé olójúbọlé káàkiri what a man are you. wọ́n ti dánú bí àwọn kìíní wa ẹ dákun ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mo dúpẹ́ o ẹ̀yin méjì tí ẹ sẹ́ǹdì kìíní torí pé ihun téèyàn bá ní ẹni tó lágbára ni wọ́n ṣe é àti ìrí nǹkan kan o ṣé ẹ gbàgbé sísítà wa tó ní di hip replacement surgery tó jẹ́ sickle cell ṣé ẹ gbàgbé bóyá kí n tún play voice note tí sísítà yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣèrànlọ́wọ́ wọ́n ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì wa ẹ dákun ẹ jẹ́ ká tọ́jú onítọ̀hún ẹ jẹ́ ká ṣèrànlọ́wọ́ yẹn fún àwa náà aráàánú ṣe rí nǹkan tó bá fi lè mú èèyàn tó sunkún jáde síta ọ̀rọ̀ yẹn ó ti dé góńgó ẹ̀mí ni máa ń sọ fún yín ṣe rí mi ìrẹ́ ẹni náà kò sẹ́ni tóhùn kóhùn jáde sórí afẹ́fẹ́ kọ́ńgbà téèyàn bá ti talé tó ti tọ̀nà ẹni yìí kàwé journalist ni she has a master's degree in journalism ó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn big kìíní but ẹni tọ́lọ́run bá fàánú sí lójú ni wọ́n ti talé wọ́n ti ta property wọ́n ti tọ̀nà wọ́n ti ṣe gbogbo ẹ̀ ẹ gbọ́ tí mọ́mì ẹni yìí gan pè wọlé àná ní birthday mọ́mì ẹni yẹn wọn ò tiẹ̀ lè ṣe birthday ọlọ́run má jẹ́ ká wà nínú ìrora ṣẹ́rẹ́ ni yìí gan mo sọ fún yín òun gan ń gbìyànjú àwọn fídíò tó máa ń post tarí tó ń ṣe yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sickle cell warriors tó jẹ́ pé lómi báyìí òun náà ń look up to just like bẹ́ẹ̀ mi náà ṣe wá ń jáde tí máa ní àpé kinní kan yẹn ṣẹ́rẹ́ ni tó ń jáde sọ̀rọ̀ ó lè jẹ́ pé ó ṣe ẹ̀ sunkún tán ni á kàn nu ojú ẹ̀ báyìí á jáde tó ráwọ̀ pé àwọn èèyàn kan ti gbẹ́jọ́ wá báwọn tán dẹ̀ ní ìdáwọn èèyàn tó máa báwọn dà sí irú ẹni bẹ́ẹ̀ ó fi ọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ ó fi lọ́lọ́run lọ́wọ́ ó dàbí òpònú kan ni òpònú ayírádà kan ó ní ó ń jáde sọ̀rọ̀ ó ń jáde ṣe kínní nígbà tí ìyá Oǹdó tó lọ́mọ tèmi ní HDHD fine ṣe tí wàá ń gbọ́ yẹn tí wàá ń kọ́ 98% of the population àtọmọdé àtàgbà náà ní HDHD àwọn ẹni tó bá wà hyper tára àwọn ò balẹ̀ tó ń fò kiri wọ́n máa lọ ní HDHD ni
ẹ̀yin tọ́mọ tí yín ò wá ní HGH tẹ́ ti kọ́ wọn rán ọmọ tó lè mú fọ́tò tó lè yá nínú kinní ẹ̀yin ò rí pé criminal ọ̀daràn ọmọ lẹ́yìn race kọ́lọ̀ má ṣàwọn ọmọ yẹn lọ́daràn àdúrà mi ni kọ́lọ̀ má wo ìyá ẹ̀yin òbí lára ẹ̀ bọ́ èmi kọ́ lọ lọ́hùn ìyẹn tí ìyá àti bàbá tẹ́ ẹ bá tètè rórí yín wàláì tẹ́ ẹ bá gbé ìgbéraga wọ̀ ṣé láwọn wèrè tó ń sọ fún yín pé you are doing well kẹ́ kọ́kọ́ lé wọn dànù náà torí pé tí wọ́n ti jóná wọn ò ní òótọ́ ọ̀rọ̀ kankan tó fẹ́ báyìí sọ ṣé o wá rí ìwọ bàbá àbẹ̀tà wàláì èpè kan o ò lè níyàwó tó máa fi kú because you are not ready to face reality o ò lè ní ìyàwó tó máa fi kú gẹ́gẹ́ bá búrò mi ẹ̀jẹ̀ sódìjọ́ tó bá mọ̀ pé ọkùnrin ni ẹ tó o bá gbé òdodo ọ̀rọ̀ dání tó o bá lè mọ̀ pé táwọn ọmọ mi yìí ṣe ò dáa tí ò ṣe pé òun fowó ra àwọn ọmọ ẹ tó o yọra ẹ nínú ìdè tó wà ọlọ́run ni ó lè yọ ẹ o wàláì kò sí wo bó o ṣe ń fẹ́lẹ̀ ni ó máa lọ èpè kọ́ èmi kọ́ mo ṣe o this is reality reality ni torí pé òbí tó bá fẹ́ jèrè ọmọ wàá bá ọmọ wí nígbà tó yẹ kó o bá wí kó má bàa di àbámọ̀ lẹ́yìn wá ọ̀la òbí tó bọ́mọ wí gan à ń fàdúrà tí ká má wàá sọ pé àwọn ọmọ tó ń kọ́ pé lọ ṣe lé lọ ṣe lé lọ ṣe lé tẹ wá ń bòbòkúbò kí n padà sórí ọ̀rọ̀ oníṣekúṣe ẹ dákun kò sí iye tó kéré ọlọ́run ò ní fara ní wá àwọn videos tẹ̀rí tó ń post àwọn videos tó ti ṣe a lot of people depend on her a lot of time ló ń gọ́ máa wà nínú ìnira ìrora tó kàn máa jáde kó kàn fi sọ̀rọ̀ torí pé they see her as their role model fún sickle cell warrior fún kíní ọba foundation tó dálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ promise ọlọ́run á pèsè fún yín ẹ dákun ẹ má jẹ́ ó pẹ́ oògùn tó ń kó jẹ oògùn yẹn ti pọ̀ jù torí ìyẹn náà kó má tún lọ dá nǹkan mi ságọ́ ara kéèyàn máa mọ àwọn oògùn yẹn làwọn oògùn yẹn jù opioid ó máa ń ba àwọn intestine wa kidney liver gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run á pèsè fún wa tí ò fi lówó ṣe é láti 2022 x-ray yẹn náà ti ní kinní yẹn ti ṣe mo ti wá rí brọ́dà mi Dáre Ògúnléke mo mọ̀ pé mọ́mì nígbà yẹn bọ̀gbà yẹn ni àwọn èèyàn ń sọ̀rọ̀ mi fẹ́ máa kò dá kéèyàn máa sọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ̀rọ̀ it will be kind of rude òun náà ni gbogbo ẹ̀yin tẹ́ fún mi gift ni mi ò fi lè máa pe orúkọ yín jáde ńgbà yẹn bọ̀ mo ti dúpẹ́ papọ̀ ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún gbọ́ mẹ́sẹ̀jì tó kọ́kọ́ fi sílẹ̀ fún mi ní nínira kò sẹ́ni tó hùn kó wá sórí social media wá tọrọ bára owó yẹn pọ̀ èmi ò sí ń live fake life ẹ jẹ́ kí gbogbo wa kájọ ṣe àti ìrí èèyàn méjì Sister Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún àti Kausara ọlọ́run á bùkún yín mo rántí pé Alhaji Akeem wọn láwọn àbá wa sọ fáwọn ọ̀rẹ́ àwọn àṣẹ àwọn ọlọ́run á ràn yín lọ́wọ́ tẹ́ fi lè ṣe kò ṣe ẹ̀dìgbà mo fi ń sọ pé kéèyàn kan máa sọ nǹkan tó fẹ́ ṣe máa promise torí àwọn èèyàn míì tán bá wò wọ́n ṣe ń gbọ́ kínní ọmọ àrò pé this thing is covered ó ní mi ò kí ń fẹ́ téèyàn bá fẹ́ ṣe nǹkan fún wa ní láti wá ṣe kínní ṣe fún wa thanks for the gift Alhaji Akeem torí táwọn ẹlòmíì bá gbọ́n lè wò pé I think pẹ̀lú kínní táwọn owó ìbẹ́yàn ti rí àìtí rí nǹkan kan wàláhì àìrí nǹkan kan àwọn èèyàn méjì tó fi bọ́ ṣe ni mo ti sọ yìí ọlọ́run á jẹ́ kí wọ́n láti ọlọ́run á jẹ́ kí ọmọ mi yóò rà láàánú. alájà nìyẹn. ẹ má ṣe rí mi ìfẹ́ kéèyàn sọ pé I'm doing this I'm doing that I'm doing this I'm doing that ṣe ti get ẹ go ahead mi ní kẹ́ má sọ̀rọ̀ mo kàn sọ ni because we don't know maybe ní ọjọ́ yẹn gbogbo àwọn èèyàn tó ní pé kíní kan àìrí nǹkan kan mo ṣe wá sọ èèyàn méjì tí mo rí látọ̀dọ̀ wọn mo sì ti screenshot ẹ̀ sí ọmọ mi Kausara àti Sister Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún so ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ nítorí mo fẹ́ tún play voice note tó fi kọ́kọ́ ránṣẹ́ sí mi. Mọ̀mí Karama ṣe mẹ́sẹ̀jì tí mo sẹ́ndí sí mọ́mí. ẹ jẹ́ sáré mu ẹ jẹ́ ká 100k. post lórí platform yìí mọ́mí ẹjọ́ nítorí Ọlọ́run
ìrora yìí pọ̀, ẹ máa wò mí níran báyìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ máa wò mí níran báyìí. Ìrora yẹn pọ̀ jù mọ́ mi, ó pọ̀. Oògùn ni mò ń lò láàárọ̀ lọ́sàn-án. Lálẹ́ kí n tó lè fi sustain. Gbogbo ohun tí mò ń ta, in fact, owó loan business tí mo gba, oògùn ni mo ti fi gbogbo ẹ̀rọ aláṣẹ mo ti ti hospital dé mọ́ mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo platform yìí ni kí n bá mi post ẹ̀. At this time, mi ò rò bí kí n dákẹ́. I just need help, mommy. I need help. This pain is too much. This pain is too much. And my mommy is scared. What's gbàwẹ̀ tó bá rí ohun tó kú, ó lè sọ̀rọ̀. She's just crying every day. Ọdún yìí ló pọ́dún mẹ́wàá tábúrò mi lọ nítorí the same sickle cell. I don't know. She's just scared. And kò sólùrànlọ́wọ́ kankan, mommy. Kò sólùrànlọ́wọ́ kankan àfọlọ́run. And people like you, tó lóun rán sí mi, mommy, báyìí èyí pọ̀. Ibo ni kí n ti kó, mommy? Ibo ni kí n ti kó? Mi bá lóògùn, mi lè rìn, mommy, mi lè jókòó. Ìrora yẹn pọ̀ gan. Ojoojúmọ́ ni wọ́n dẹ̀ ń fowó kówó oògùn ní gbígbó. Ó pọ̀, mommy, ó ti pọ̀ jù. In fact, oògùn lílò gan ó ti affect the psychology àwọn ọmọ mi. They think it's normal. The trauma is too much, mommy. The trauma is too much. The trauma is too much. Living with this sickle cell is crazy, mommy. Ìlànà mo fi máa ń sọ fáwọn èèyàn. Kò easy láti bí ọmọ sickle cell tẹ́ bá ní ẹ wà nínú ìfẹ́ or something. There's nothing to justify for this pain. Ìrora yìí pọ̀ jù mọ́ mi. And sọ fún mi pé hip right side yẹn ó tiẹ̀ ti lọ, ipò yẹn ti lọ, èmi gan dẹ̀ mọ̀ títorí pé ìrora tó mú wá ó pọ̀ gan mọ́ mi. Ó pọ̀. I can't explain. I don't know how to explain the pains. The pains are excruciating. 24/7 iná ni mo ń lògùn. 6 hourly, 8 hourly, mommy. In fact, wọ́n ti lọ ṣe kidney àti liver functioning test because of these medications. Ẹsẹ̀ mi ti wú, ojú mi wú ní gbogbo ìjẹta, mommy. Ẹ̀rù ń bà mí. Tí mi bá dẹ̀ ṣe surgery in few months to come, ìnílé ìfẹsẹ̀ mi rìn ọmọ mi. Ọmọ mi ṣì kéré. Kéré mọ́ mi. Ìnílé ìfẹsẹ̀ yìí rìn mọ́. Orí wheelchair náà wọ́n ti suggest the crutches ìwáyé mọ́ mi. Ọmọ ọdún mélòó ni mi máa tí mo kàwé. Mi lè ṣiṣẹ́ títorí kíní ìmọ̀ mi. Like my whole life is on a standstill. Please, mommy. Anything you can do, anybody you can appeal to. Ẹjọ́ mommy, máa wò mí ràn báyìí, ẹjọ́ nítorí Ọlọ́run. Thank you so much, mommy. Please go through the note too. Thank you very much, mommy. Nóòtì yẹn, mo ka nóòtì yẹn fún yín níjọ́ yẹn. Kó má dàbí pé à ń jẹ gbogbo data yín. Ẹ dákun, ẹ jọ̀ọ́. Mo ti post ẹ̀ sórí gbogbo àwọn kìíní ọ̀dọ̀ mi, ó wà lórí Instagram mi pàápàá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ẹ dákun, ẹ torí ìtọ́lọ́run. Let's save a sickle cell warrior. Ẹ jẹ́ ká save a sickle cell warrior. Ẹni tó kàn ló mọ̀. Ẹ rí pé ẹ lọ wo live kìíní tí mo ṣe last, mo ti post ẹ̀ sórí YouTube pàápàá. Tí mo ní let's save a sickle cell warrior. Ó wà important ká mọ genotype wa. Mo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni àwọn nǹkan tó máa dojúkọ wo. Kí tó bá ní genotype báyìí wo ló lè fẹ́ra wọn, genotype tí ò lè fẹ́ra wọn. Any genotype tó lè fẹ́ anybody ni unless you are AA. If you are not AA, please, ẹ má jẹ́ kí ìfẹ́ dí yín lójú. Ìrora yẹn pọ̀ ní tòótọ́. Ìrora yẹn pọ̀ ní tòótọ́, bọ́ Ọlọ́run ò ní fara ni wá. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share, ẹ bá wa sọ fáwọn èèyàn, kò sí iye tó kéré jù, please. She needs to have the surgery, hip replacement on both ẹsẹ̀ méjèèjì torí t'Ọlọ́run. Àwọn ọmọ tí inú ara àánú gbogbo ibikíbi tẹ́ bá rìn sí, ẹ rí àánú. Àbójú rere àánú pàdé. Ọ̀nà ò ní dí mọ́ fún wa. A ní wọ́ọ̀rẹ́tì.
màmá Táyọ̀ gan àánú ẹ̀ ṣe mí, ìyá yìí ti ta létí ọ̀nà ta property ṣe gbogbo ẹ̀. Bàbá bẹ́ẹ̀ o, ìyá nìkan ló dá sí láyà, gbogbo lẹ́yìn tó bímọ fún náà. Ìyẹn náà dá ní Alájà Akeem ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ sọ ìjọba Hamid, wọ́n lẹ́ni tó bímọ fún náà, ẹni tó bímọ fún náà ti sọ́dọ̀ màmá ẹ̀ ni, tó bí èyí ló dáràn ni. Ojú mẹ́rin ló bímọ, ẹ má jẹ́ kójú ojú méjì ni ó máa wá tọ́, ojú méjì ni ó máa wá dájìyà. Ẹ jọ̀ọ́, àbúrò ẹ̀ ọkùnrin tán bíle orí síkùsẹ̀ yẹn náà ló sọ pé ó ti lọ, ó ti padà sọ́dọ̀ Olódùmarè. Ẹ jẹ́ kí Táyọ̀, ẹ jẹ́ kó jájẹ mọ́nú fún màmá ẹ̀. Ẹ jẹ́ kó, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tóun náà ń ṣèrànlọ́wọ́ fún. Awareness tó ń create ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń jàǹfààní ẹ̀, wọ́n ń look up to her. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó suffer. Ẹ dákun, ẹ ní bá wa share ẹ̀ pẹ̀lú àwọn èèyàn tẹ́ mọ̀ pé ọlọ́rọ̀ ni wọ́n. Kàn fi àánú tàánú ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ọlọ́run kó jọ kó gbá láàánú dìde tó ju gbá láàánú lọ. Owó yẹn pọ̀ kò kí n ṣowó kékeré. Àwọn ọmọ tí inú ara àánú, àìsàn tí ò gbógun Ọlọ́run ní fi ṣe wá. Ẹ má wá jẹ́ kí ìfẹ́ di wa lójú. Let's know our genotype. Ó ṣe pàtàkì. Mímọ̀ genotype wa ó ṣe pàtàkì. Ẹ ṣeun, mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ti wà lórí ètò látàárọ̀. Mo kọ́kọ́ fọpẹ́ mi lọ sọ́dọ̀ Ọlọ́run náà tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bísímìlà. Tó bá wa parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Mo wá tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi wà lórí ètò látàárọ̀ títí tíbi tá a ṣe parí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní gift. Again, kíní data la sọ àsọpówó. Bóyá ẹ̀yin tó bá jẹ́ pé data yẹn ó bọ́ sọ́wọ́ kíní, ẹ má bínú. Màmá láńlẹ́dì tó sẹ́ǹdì orí app náà ti sẹ́ǹdì ẹ̀ wọ́n ṣe. Àwọn kíní á máa wáyé nígbà mi, nǹkan tó ń pè pé ìfẹ́ bí nǹkan bá ṣe rí. A dẹ̀ ti mọ̀ pé going forward there is no data. Tabala máa fún wọn ní kíní, bóyá ẹni tó bá fẹ́ gba káàdì kó fi tiẹ̀ gba káàdì. Ẹni tó bá dẹ̀ fẹ́ gbà ní cash tó bá fi tiẹ̀ ó lè fi gba cash. But mistake ò lè ṣe kó má wáyé, kò sẹ́ni tó gbọ́tọ̀, kò sẹ́ni tó mọ̀ tán. Kò lè ṣe kó má wáyé, kò sẹ́ni tó gbọ́tọ̀, kò sẹ́ni tó mọ̀ tán. So ìfẹ́ ni ká fi bára wa lò. Ẹ̀fẹ́ ni tó bá jẹ́ pé torí ìfẹ́ lẹ ṣe wà ń bí báyìí. Tó bá fún wa bàbá ní ká gba data, ṣáà ní dúró. Ìfẹ́ lèèyàn fi ń báyàn ṣe. Ẹni tó bá torí ìyẹn tó bá fi ìyẹn lọ, a jẹ́ pé ẹ ó ti òun kó lọ nìyẹn, mọ̀ pé mi ò kú ní kéèyàn dúró, ẹ bá òun kò dúró, ẹ bá òun ò lọ. Torí pé à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ bí báyìí. Ẹ̀kọ́ téèyàn ń kọ́ lásán ó tó. Ó ju pé kẹwàá ń bì kan tó máa ní kẹ́ parọ́ rọ́bà bá ń dìdí. Obìnrin ò gbọ́dọ̀ bọ́kùnrin kan sùn. Ẹ̀ṣẹ̀ ni òun láti tá oríṣiríṣi. Ìyẹn kọ́ là ń kọ́ bí báyìí. Oríṣiríṣi ìmọ̀ràn là ń kọ́ra wa. Ọ̀rọ̀ ayé tèmi gangan ni mo gbé wálé nìyí. Thanks for the gift, Sister Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún. So ìfẹ́ yẹn, ọgbọ́n tá à ń rí kọ́ yẹn, gbogbo ẹ̀ yẹn tá a fi lò gbé sí ayé wa. Ẹ rí pé ńgbà tèmi gan rí pé kíní ń pọ̀ jù. Àwọn èèyàn tó ń sábà búlì, ẹ gbọ́ pé lè lọ́pàá rẹ̀ tó ń lọ́pàá rẹ̀ dígbà lọ́pọ̀ tí ó ṣe. Mo wá fi gbé wá pé yes, support làwọn ẹni yìí need. Ẹni tó ń go through ẹ̀ support ló need. Ìwọ tó bá lè sọ̀rọ̀ onítọ̀hún, ẹ gbé gbogbo ẹnu yín kẹ́ gbé dákẹ́. Kò ń ṣe pé kẹ́ máa ní ẹni tó kọ́ ti delete ẹ torí ń tẹ́ ẹ fẹ́ jẹ. Ṣé ẹ fẹ́ dànà ẹ ní? Ẹ fẹ́ dànà bàbá àbẹ́ta? Ẹ sì ní sùúrù kẹ́ jẹ́ káwọn ọmọ mi pọ́dún kan náà bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ dànà ẹ. Àbí kí ló mú yín tẹ̀lé sóòótọ́ ọ̀rọ̀? Wọ́n lágbà kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ìyẹn bọ́lọ́run bá kọ́, bọ́lọ́run ò bá kọ́ fún yín náà ẹ̀ lè ṣe kíní ni. Ṣé tí ìdéwájú ìyá akọ wa náà, ìyá akọ wa tí ìgbà yín wọlé, àánú yín ṣe mí. Orí yín á pé. Ìyá Oǹdó Màkọ́lá alákọ̀ọ́kọ́, ó ti láwọn tọkàn déédé palẹ̀ mú ẹrù. Náà bá déédé lọ ní òye wọn. So mo dúpẹ́ fọlọ́run, mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí o. Ànírógun àdóhun mọ́ o. Ànírógun apurọ́ mọ́ ni tako ni. Ṣé rí pé mi mọ́rọ̀ wá pẹ̀lẹ́rìí ni. Ẹ̀rí sì ṣe ó yìí pọ̀ rẹpẹtẹ. Ìdánilẹ́kọ̀ọ́ ni mo wá fi ṣe. Tí ìyá Oǹdó bá lè tètè ronú kó jáwọ́ nínú iṣẹ́ ẹbí, gbogbo iṣẹ́ ẹbí tó ti ń ṣe, ó dẹ̀ lè jẹ́sẹ̀ ló ń ké lórí ìwọ náà. Èyí tí ìyá ẹ̀ ṣe àgbọ̀, gbogbo wọn ló sọ, gbogbo àwọn tó lọ tọrọ ẹ̀ ọ́n ní ìyá ẹni tó bímọ fún ló fẹ́ fún ẹni tó bímọ fún.
kò ṣe pé ẹni tó bímọ fún lórí ẹ lóhùn ó dẹ̀ ní ó calculate wá ni màá bẹ́ẹ̀ gbé jáde o ó lóò mọ́mọ́ bí àwọn ọmọ yẹn ni pé kò kà àwọn ènìyàn bí ó sì sẹ́ tí ó fi kú rẹ̀. wàláì ẹ̀san ló ń ké lórí ìyá Oǹdó ẹ̀san ló ń ké wọn lórí náà ẹ̀ dẹ̀ báwọn ọmọ ọkùnrin ẹ̀san ló ń ké lórí ẹ̀ ṣó fẹ́ kó di ẹ̀san. ègún kó máa di ègún kó máa di ègún lọ òun káwọn ọmọ ẹni rò mọ pé ègún ni dẹ́ni wọ́n bàbá ọmọ spoil no lie ṣẹ́rí tó bá yé most àwa òbí ni ikọ́ náà máa bí wa àwọn ọmọ wa báwo la ṣe raise wọn àgàgà ẹ̀yin bàbá tọ́lọ́run fi ń ṣolórí ẹnìkan bímọ fún káwọn ọmọ ẹ lọ parọ́ ó dẹ̀ mọ̀ torí mo lẹ́rìí ẹ̀rí kémi gan tó mọ̀ yín ẹ̀rí wà ó tó ní ìyá àwọn ọmọ yẹn ó máa ń ní káwọn ọmọ yẹn kọ́ máa lọ rìkọ́ọ̀dù gbogbo àwọn family members ṣé bí ó ti mọ́ ọ lọ́nu ó rò pé tẹ̀dímọ̀ tó bá tètè ya láhùn síta káwọn ọmọ ìkọ́ ètè lọ fún counseling kọ́ má ṣe bẹ́ẹ̀ yẹn dàgbà torí obìnrin márùn-ún àwọn yẹn náà bọ́n ṣe máa ti oògùn làwọn yẹn náà torí oògùn ìtọ́ba àwọn yẹn náà máa lọ kojú bọlé kiri àwọn náà láwọn fẹ́ sọ ọkọ àwọn mọ́lẹ̀ kò burú ọlọ́run á ṣàánú fún gbogbo wa o béèyàn bá robi sí mi o onítọ̀hún lónìí béèyàn robi sáwọn ọmọ mi òun lónìí béèyàn robi sáwọn Alesians tọkàntọkàn tó fi gbogbo ọkàn dúró tì mí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fàdúrà bá mi jagun àwọn náà níbi ṣé wáyé ẹ̀yin ṣèké ṣáájú tó jẹ́ pé ní tẹ́ ẹ máa jẹ ẹlòmíì báyìí nù in tó máa jẹ yẹn ni ó pa á ìwọ tó jẹpo omi tó jẹpo omi tó jẹpo omi ìwọ tó jata mi tó jata mi tó jata mi ìwọ tó jẹ yọmí tó jẹ yọmí tó jẹ yọmí láìṣẹ̀ láìrò tán wá kó yín jọ sínú WhatsApp group tálábò onú kan wá ń dúnkòokò mọ́ yín ẹni tó jẹ́ pé òun ti bẹ́ ṣùmùlẹ̀ ẹ wá ń ba ìgbésí ayé yín ẹ wá ń bàjẹ́ ẹ̀yin inú Ọlọ́run nu o mo fà yín lọ́lọ́run lọ́wọ́ yín tẹ́ ẹ bá fọwọ́ ara yín fà sínú ayé yín ẹ mọ̀ pé ẹ̀yin lẹ fà á àjà àtá ẹ wá ń rí your kind hearted uncle ṣé ẹ tó fẹ́ lọ gbé súnmọ́ wọn ni ẹ tó fẹ́ lọ gbé súnmọ́ wọn ẹni tẹ́ ẹ lọ bá Ọláwálé Márùsù tẹ́ ẹ lọ bá nù messenger ẹ rí bẹ́ẹ̀ lójú tí ó lè aláìní kan ṣe ní ó lè ọ̀dọ́kọ́ bó bọ́yá ẹ máa wá sunkún kiri ẹ lọ́láwálé Márùsù ló ní ẹ bọ́ṣọ kí lẹ lọ bá fún tẹ lọ ń tọrọ owó ó mọ́rẹ́ ẹ ó mọ́rẹ́ ẹ ìwọ́nu Ọlọ́run nù so thank you everybody mo pè ààrẹ kọ̀ọ̀kan àrọ́gbọ́n kọ́ ẹ má jẹ́ kẹ́nibọ̀dì bully yín to silence ẹlòmíì tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ni kẹsọ́ ẹ sọ there is a reason tó máa ń fi ní kéèyàn lọ fún counseling ṣé yí tá a bá lọ fún counseling ẹjọ́ la lọ rò ń bẹ àlọ́jọ́ counseling tẹ́ ẹ bá lọ fún ẹ máa sọ gbogbo tinú yín even ẹlòmíì ké báyìí wọ́n á ní tíṣù kẹfìnújú wọ́n á gbé náà kíní fún yín ní kẹfìnújú tissue box torí problem shared is half solved but kẹ́yìn kan máa wá ní kó má sọ̀rọ̀ ẹ fẹ́ kó dé mọ́nú torí ẹ fẹ́ kó sọ ohun tí other party tó ń fojú wò pé èèyàn tó dáa inú Ọlọ́run nu mo ti sọ àwọn ọmọ yín àkó bóyá tó bá ṣẹlẹ̀ sí yín sáwọn ọmọ yín ẹ lè mọ bó ṣe ń rí ṣé ẹ fẹ́ pẹ́ nìyẹn ni ìǹtẹ́ lè gbà ẹ tún wá lè sọ̀rọ̀ àbá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní òdodo bó ṣe lè wùn kó korò tó ó bẹ́tà kéèyàn sọ torí pé Ọlọ́run máa bí yín tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyà ọ̀mọ́ ẹ̀yin wá kọ́ lẹ máa wá sọ̀rọ̀ ńgbà yẹn etí yín á sọ ohun tóun fi gbọ́ ẹnu yín á sọ ohun tẹ́ ẹ fi òun sọ gbogbo òdodo ọ̀rọ̀ tẹ́ ẹ rí báyìí tẹ́ ẹ lè sọ tẹ́ wá ní ẹ you have nothing to say àgbàlagbà sí nìyẹn ẹ̀rí pàgbà yín ò tó lé àgbà yín ò tó lé ẹni tẹ́ ẹ wá mú kiri ayé ẹ̀ lẹ́ ń bàjẹ́ torí ẹ̀yin ti wà lọ́jọ́ alẹ́ ẹ ti wà ń rọ̀lẹ́ òun wà níbi tó wà ọ̀nà ẹ̀ ṣì jì ó wá sí láwọn kèrèké ń dé ẹ lè bá sọ tọrọ pé you know what this is what you need to do tó bá fẹ́ jèrè àwọn ọmọ yẹn ṣẹ́yìn káwọn ọmọ tí yín kọ́ máa lọ parú rọ́bẹ̀ nígbà tó jẹ́ pé ẹ̀yìn ẹ̀gàn ó wà ní ògòtàn dé mọ́ ẹ mọ kọ́ mọ àfáà lè mí èmi ò ní kéèyàn kan láìkì ẹ̀yìn rí mi rí kí n máa wá pé kéèyàn láìkì mi àbí kéèyàn bí ti táàrin èmi àtọlọ́run mi bá ti mọ́ kí ló kàn ní àárín ẹ̀dá èèyàn tó jẹ́ pé ojú wọn lárí ṣarí kùn wọn ni
àìmọye ẹni tó ń fa tẹ̀sùbà tó jẹ́ pé bóyá wọ́n ní ìwò wọ́n ní olúgbòhùn tó ń látàpọ̀ sí ebi èèyàn ní Ondo tó ń fi Jesus Christ tó máa ní Jésù lórí ìkíní ẹni tó máa ń lálùjọ̀nù báwọn sùn ibẹ̀ ẹ̀ gbọ́ tó ń lọ kiri ojúmọ́ kò ogun kan ni lẹ́ni wọ́n best friend bàbá àbẹ́ta tẹramọ́ ṣùgbọ́n tẹramọ́ àbòsí kí ló kọ́ fàjà yín lákọ̀ọ́kọ́ ó tún ti bẹ̀rẹ̀ lẹ́lẹ́kejì ó ò lè sọ òótọ́ ọ̀rọ̀ níwọ̀n tó tẹ̀ tí lè máa lọ bá Ìyá Ondo ṣáájò kiri èmi kọ́ mo sọ bàbá àbẹ́ta ló sọ ojú gbogbo èrò ló sọ bó bá dójú ẹ̀ máa dárúkọ gbogbo àtà sọ èmi ò ní sọ̀rọ̀ kẹ́ má bàa bẹ́ẹ̀ o torí ẹ̀mí kì í mischief òun ló fi jẹ́ pé àwọn ní press conference ìjọsí ṣe rí in tí n bá fi sọ pálẹ̀jì ẹ gbọ́ kí n sọ pálẹ̀jì bàbá àbẹ́ta ló sọ èmi ní kọ́kọ́ ló sọ fún ó lójú gbogbo àwọn èèyàn tó jọ sọ wọ́n bá ní kí n gbé raise your hand kò ń ṣerú raise your hand tí Ondo tó wá fi parọ́ ó parọ́ lórí irọ́ ó dẹ̀ ní tó sọ òdodo ni ó dẹ̀ parọ́ ẹ dákun ṣẹ́yìn tó wọlé yẹn fẹ́ sọ̀rọ̀ torí èmi ti round up wa máa pààpì nìyẹn o mi mọ téèyàn fi ń ṣẹ̀yàn o so ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ jẹ́ ká ṣe dáadáa o ṣẹ́rí torí èmi kan torí ọ̀la ẹ jẹ́ ká ṣe dáadáa o ṣẹ́rí torí èmi kan torí ọ̀la ni o ṣẹ́rí torí pé táwa bá purọ́ fọ́mọ ọlọ́mọ ká kàn sọ nǹkan tó fẹ́ gbọ́ fún torí pé a fẹ́ kó bínú wàláì ṣẹ́rí àwọn ọmọ tẹ́yìn fúnra yín bí gbogbo àwọn tí ó máa purọ́ fáwọn ọmọ yín ní àwọn ọmọ yín máa tò pẹ̀lú ní tí òye yín nìyẹn ṣẹ́rí ká máa ọ̀rọ̀ Ọlọ́run ni alijazal lenzal àwọn olóyìnbó gan tún sọ what goes around comes around ṣẹ́rí nǹkan tá a bá ju oko tá a bá sọ mọ́ pẹ̀lọ́pẹ́ máa sọ mọ́ ni in tá a bá jù síta tó bá jù dáadáa síta dáadáa yẹn máa padà wá báyìí bí ò wá báwọ̀ gọgọ àwọn ọmọ yẹn á jèrè dáadáa yẹn dáadáa táwọn òbí tèmi ṣe làwa ń jẹ lọ́jọ́ èmi yìí àwọn àdúrà táwọn bàbá mi ti ṣe àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ jìn sí kòtò tí bàbá mi mú tó tọ́ wọn tó tún jẹ́ last name wọn ọlá ẹ̀ làwa náà jẹ́ ń sìn iṣẹ́ ẹ̀ lèmi náà wá gbé lọ́wọ́ torí pé mo fẹ́ káwọn ọmọ tèmi náà tàbáríbi tó ti fẹ́ kọsẹ̀ torí kò sí ẹ̀pọ̀ láì mo mọ̀ ṣe ò sínú ọmọ títọ́ bọ̀ káwọ̀ òbí kákan má gbìyànjú tiwa ni mo fẹ́ kán bá mi rá kán Ọlọ́run kò jọ kó máa bá mi rá lànà sí wọn tí ó máa bá mi direct wọn sí ti dáadáa òun lèmi ò ṣe ń parọ́ fún yàn bọ̀ ṣé ẹ̀yin tẹ́ ẹ bá wá ní ìrọ̀lẹ́ mọ́ pa ẹ̀ torí ẹ fẹ́ fi look nice kẹ́ni ẹ fi lè rò pé èèyàn ní ẹ jábọ̀ fọlọ́run kẹ́kọ̀ọ́ má fi tiyín kẹ́ má fi dá àwọn ọmọ yín lọ́wọ́ ni ẹ fi tí àwọn torí wàláì gàrà ní ọ̀rọ̀ Ọlọ́run yìí tẹ́ ẹ bá ṣe ẹ máa gbà ó so ẹ jẹ́ àṣẹ dáadáa o thank you everyone mo mọ̀ pé alo time ní ìsìnkú awareness yẹn owó ọ̀tẹ̀ ẹ dákun ẹ má tún gbàgbé tí ọmọ mi Táyọ̀ sickle cell warriors please ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn àkáǹtì wa ó wà ńbẹ̀ bẹ́ẹ̀ bá wá sínú WhatsApp mi bójú ọ̀dọ̀ any of my admin wà fún yín ẹ jọ̀ọ́ tẹ́bá show yẹn ń la ṣe last even I did the post yẹn ò tiẹ̀ pọ̀ lọ títí the post tí mo kọ kíní tó kọ voice note yẹn gan máa ṣe sí fídíò máa tún post yẹn náà so that ìyẹn ò tiẹ̀ ní pọ̀ jù ẹ jọ̀ọ́ torí tọlọ́run I really need time no time ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká gbin igi re àwọn iṣẹ́ olóore gbogbo iṣẹ́ olóore tọ́lọ́run fẹ́ ká ṣe nìyẹn torí bá a bá dàgbà tá a dàgbà tá a rí bí àgbáre àwọn iṣẹ́ olóore àwọn ni ó ṣìpẹ̀ fún wa àwọn ni ó ṣìpẹ̀ fún wa thank you everyone I love you I'm a lover I'm not a fighter mo wá clear àkíní kan ni tí Windupi níyà odò lóhùn jẹ́ lórí Facebook òun náà ni Rashida Gani ó ní gbogbo fake òun náà ní Akins kò sí orúkọ tí ò ní kò sórúkọ bẹ́ẹ̀ bá fẹ́ kí n máa tó gbogbo àwọn fake name tó fi ń ṣe pé kiri ó pọ̀ rẹpẹtẹ but tí Windupi yẹn ó ti jẹ́ ká ó ti connect gbogbo ẹ̀ ẹ̀rí rẹpẹtẹ báwo ti wà lọ́wọ́ wa Yondo wàá lọ ẹ̀wọ̀n òkúkú gbọ́ ẹni tó bímọ fún ló sọ ó lẹ́wọ̀n yẹn gangan òun ni ká wọ̀kàn ká lọ ju ẹ̀ sí nìkan mo sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ á ṣe rere o ẹ jẹ́ á ṣe rere o rere ni ó ṣe n ò ní ṣe kà
bóre bá dìbí ìpàdé dọ̀hún o àtẹ̀yìn ṣèké ṣáájú ẹnu ẹlẹ́wà yẹn àtàwọn tó fẹ́ gbá wọn tó ń jẹ kínní kiri ẹ má gbàgbé o pẹ̀lẹ́ fẹ́ fi gbá wọn wọn wá fún yín lówó ìjọba UK ẹ̀yin inú Ọlọ́run. Bye for now ẹ ṣeun thank you bye bye busy jù jàre á jáde lọ́la.